tọ́lọ́hún ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní gbọ́dọ̀ àṣẹ. àwa lẹ́ni tọ́lọ́hún ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní gbọ́dọ̀ àṣẹ. so tó bá ti sign tẹ́ ti tọwọ́ bọ̀wé ó lè wá bẹ̀rẹ̀. ẹ mọ̀ nǹkan tí màá ṣe màá mú agreement yẹn wá pẹ̀lú deposit á lè wà bẹ̀rẹ̀ títí ọ̀la sọ́túnla tó bá di bí ọ̀sẹ̀ méjì títí màá tún fẹ́ sọ 5,000 tó màá sán bí ẹ̀mẹ́ta ṣá ṣe gbọ́ ẹ ṣé mo dúpẹ́ ṣó ti gbọ́ o ẹ ṣé gan ni. látinú bébì Obebi látinú oge. ojú queen Obebi látinú oge. àwẹ̀lẹ̀wà yóyò Obebi látinú oge. ọmọ ló dára tó yìí. Obebi látinú oge. gbogbo bínú tó ń bí ń sìn ó kọjá ilé mo ní kó dúró dè mí ó ń bínú bọ̀. àǹtí mi kí lẹ̀ ń sọ ná tẹ bá mọ bí ibi tẹ mú mi lọ ẹ ṣe ń bí mi nú ẹ mú mi lọ sọ́dọ̀ bàbá káfíńtà bẹ́ẹ̀ ẹ wá lọ ń rí dínkù mi ìgbà kan àwo kan àbúrò yín kó a máa kọ́ṣẹ́ iṣẹ́ kí ni oríire kí ni mo fẹ́ ṣe ń dìgbì bàbá òun gan kó ló labá tó ń kàn ṣé ohun tí màá máa ṣe nìyẹn tí fẹ́ fi ṣoríire nǹkan tẹ́ ẹ ní kó tọ́ sí mi nìyẹn. kódà jẹ́ wá sọ nǹkan tí ò yẹ fún ọ mọ̀ gbogbo dákẹ́jà wà láyé kó má níṣẹ́ kankan lọ́wọ́ o kàn ń sùn sílé wà kó máa káàkiri àdúgbò máa tẹ̀lé àwọn ọmọge kiri àdúgbò wọn mú sí mọ́ lọ sí ìyàgbé kó lọ máa kọ́ṣẹ́ wọn náà mọ̀ pé tọ́rọ́kọ́bọ̀ tí Rafi fi ránṣẹ́ sí mi láti ìlú òyìnbó òun náà ni mo fi wá fi manage inú ilé àti mọ́mì. mò ń káàkiri mò ń sùn mò ń jí ṣé ìyẹn gun bẹ́tà iṣẹ́ rádaràda tẹ́ ní kí n lọ máa ṣe yẹn kí n lọ máa ṣe káfíńtà ṣé kó ló máa kànta ni àbí àpò tí ń fẹ́ máa kànta àbí fẹ́ máa bẹ́ àwọn jálẹ̀kùn lé kiri ẹni kí n lọ máa kọ́ káfíńtà èmi àdùfẹ́ ayé ni rọ́mọ nǹkan tó ń bí mi nú nìyẹn ẹ̀rẹ̀ ni mò ń sùn mò ń jí orí ìrìn tí mò ń rìn náà lórí rẹ wà. iṣẹ́ ni kó máa tẹ̀lé obìnrin kiri títì. bẹ́ẹ̀ ni àǹtí mi. ó dà wò ó jẹ́ ń sọ fún ẹ mo promise ẹ Rafiu ti sọ fún mi finally nsìn wípé very very soon mo máa mú mi gbogbo ipá tó ní ló ti sà láti lè mú mi lọ sí London pẹ̀lú àwọn ọmọ tó bá lè tiwá tó bá ti wá mú mi mo promise ẹ pé kó máa ka o ọjọ́ kìíní ọjọ́ kejì níjẹ́ tó bá pé 2 weeks gẹ́rẹ́gẹ́ tèmi náà lọ bá Rafiu ní London èmi náà wá mú wọn náà. tẹ bá ti dé ìlú òyìnbó tó ti pé 2 weeks máa wọ London àti mi ìyá ṣàlì gbé àwọn ọmọge London wọ́n ti dáràn wọ́n á mọ̀ pé iṣẹ́ ńlá kan wọlé Nàìjíríà gan mi ní jẹ́ kó sinmi màá máa jù sílé ìròyìn. ṣé torí obìnrin lọ ṣe ń lọ sílùú òyìnbó ni. ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ báyìí nǹkan kan ṣáà ni máa ṣe ti má dọ̀hún nǹkan kan ló máa gbé mi wọ́bi kan. wo jẹ́ kí n tún wá promise ẹ o sórí ilé wa yìí màá sọ di 3-story building màá kùn ní pink and white. no be small thing tó bá ti jẹ́ tìyẹn ni màá kọ́ṣẹ́ tẹ bá fẹ́ kí n kọ́ṣẹ́ mi gan mọ́ màá kọ́ tí mo mọ ìrẹ̀lẹ̀ náà kò bá lọ kọ́. ìyẹn nìkan ti tó ẹ jẹ́ lọ máa dẹrù mi àti mi. wá ẹ máa wo nǹkan èmi gangan tó ń bọ̀ wá mú mi ì sì dẹrù òun tèmi máa wá padà tún wá mú lẹ́yìn tó bá mú èmi lọ òun ló ti lọ ń dẹrù lẹ̀ ọ̀dẹ̀. látinú bébì Obebi látinú oge. ojú queen Obebi látinú oge. àwẹ̀lẹ̀wà yóyò Obebi látinú oge. ọmọ ló dára tó yìí. Obebi látinú oge. dodo bébì yìí dùn ó dodo bébì yìí láta dodo bébì yìí dùn ó dodo bébì yìí láta dodo bébì. Tẹ́lẹ̀ mẹ́ta o. Ègúnró sọ pé Obebi pẹ̀rẹ́ fún ẹ. wẹ́n máa ti ń gbẹ tó máa yan owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀. Kóbìnrin tàtọrin kọkùnrin tàtọrin. kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. Kóbìnrin tàtọrin kọkùnrin tàtọrin. kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. Ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ júra wọn. látinú bébì o. Obebi látinú
ń jẹ dodo bébì bébì wà látà ò bébì. ẹ ò gbẹ̀yìn o bébì o ẹ ò gbẹ̀yìn o bébì ẹ ò gbẹ̀yìn o bébì o ẹ ò gbẹ̀yìn o bébì arẹwà ọmọge ẹ ò gbẹ̀yìn o bébì ìgbẹ̀yìn lójú o ìgbẹ̀yìn lójú ọjọ́ alẹ́ ní kárọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. ọjọ́ alẹ́ ní kárọ̀ arẹwà ọmọge. ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. tó ti lọ́kẹ̀. àlejò ńlá ni mo ní o. àgùkọ́ ni. ajá balẹ̀kì. Salamu alaikum. Àmì àlékún àti o ṣe gan. ọmọ ńkọ́. adúpẹ́. tó ga Rafiu rán mi sí ẹ. ẹ já wọlé. a nílé wọlé torí ibi tá à ń lọ ẹni tó mọ̀nà ni èmi ò fi bẹ́ẹ̀ mọ̀nà tí ìbàjẹ́ pọ̀lọpọ̀ ohun tó máa ń mú mi káàkiri ìwé èkó wọ́n ní kí Rafiu ní kí n bẹ́ẹ̀ lè fún ẹ. Ìyá. àtẹlẹ náà. ìfẹ́ kan ò jù yẹn lọ. ìfẹ́ kan ò jù yẹn lọ. àbí òkè. ó kú o. ajábí ní ó kú o. wọ́n ní kí n kó owó ìfún ẹ. ẹ jọ̀ọ́ ó máa tó èlò tí mo lè fi ṣe báyìí. That to be 25,000. ẹ ṣé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ yín ẹ ṣé. Latino baby oh baby Latino gay. Superhero oh baby yìí dùn. Oh baby Latino gay. Superhero oh baby yìí dùn. Oh baby Latino gay. gbogbo wọn ló ń jẹ dodo bébì bébì wà látà ò bébì. àwọn bébì mi o salamu alaikum. ẹ ti ẹgbẹ́ ìdílé kò fáyà ẹ̀rù ẹ̀rù. ẹ tẹ̀ gbọ́ ọmọ yín lè ọjà rẹ kẹjẹ ká gbẹ́rù náà. ẹ wo títì lóyìnbó. ẹ jẹ́ gbọ́ ọmọ mi. ẹ bàbá ẹ jẹ́ àkókò. gbọ́ ọmọ mi. ẹ jẹ́ gbọ́ ọmọ mi. bọ́ sàn. ẹ wo gbogbo títì lóyìnbó. ẹ kẹ́ gbé omi fún ọ. mo ti sílẹ̀kùn sílẹ̀kùn. bàbá rà sí. àdúgbò yìí máa tutù o. ẹ má rò pé mi mo ní gbogbo eléyìí o ìwọ̀nba díẹ̀ tọ̀dọ̀ wa o. mo rò pé àlá ni gbogbo irọ́ o eléyìí. ẹ sọ ti lé. àgbẹ̀dẹ náà ti ra lé ńlá. irọ́ ìwọ̀nba yìí ni tọ̀dọ̀ wa. àtọ̀ alhamdulilayi olúwa ṣe o. kọ́bla maṣú ó ga jù. ìwọ sì yẹ kọ́bla maṣú. ilé ìtẹ̀wọ̀ iná ni ọ̀rẹ́ mi kí ló ṣe. o ní problem gan. o mọ̀ kí ló dé. mo ní oògùn ìgbà tó ń bọ̀ láti ilé tó ń múra báyìí. lọ́nà wo. ìyá ò bá bàbá tán ó wọ bàtà black báàgì brown multicolored ṣé kí ló dé ṣàfiṣe wà ń bẹ̀ ni. mo wá yàn nù ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé sori tá bá ti fọṣọ tó bá yẹn weekend tí bàbá yóò bá ti lọ bí iṣẹ́ a máa ń rìn gbogbo àwọn aṣọ yẹn papọ̀ so àwọn ilé àwọn ọ̀rọ̀ àwọn báyìí máa ń ká wọn sínú wọn dúró ni àwọn tó yẹ ká lè hang wọn bóyá kíkà tá a wá kà ló yẹ kó tún náà pé bóyá oorun bọ̀tù mo wá yàn nù ẹ. ló múra báyìí dúró ṣé tí mo ṣe múra ẹ̀ o fi òpin mò ń jáde ni tí bá wà nílé lásán tí mo ṣe máa ń múra nìyẹn á bọ̀ sí bọ̀ sí pé tí máa ń lọ síta tí bá fẹ́ lọ sísàlẹ̀ mẹ́yẹn gan pé mo fẹ́ lọ ra fún kàdé tí máa fi pè kó wo máa múra bí ẹni tó fẹ́ lọ kí Abramovic ni so what the kí ló ń sọ yìí. àwọn ṣùgbọ́n láì ọlọ́run ló ní ẹ̀mí mi ọkọ mi ló ní bọ́dì mi. àǹtí ó rẹ̀yìn mà ó rẹ̀yìn kí ló ń ṣe ẹ náà àbí ìwọ tájọ law school kan nílé yìí ni
èmi ọmọ mùsùlùmí àbí mi nínú ilé mùsùlùmí òdodo ìgbà tí mo tún máa nọkọ mo tún wá fẹ́ mùsùlùmí òdodo lè mọ́ mú mà ní bàbá ọkọ mi àgbà fàgídí. èmi ṣáà ti sọ fún ẹjọ́ torí Ọlọ́run má máa wá sọ́dọ̀ mi báyìí. màmá wa bí tún wà wírí màmá wò báyìí kí ló ṣe é. wo ṣeré pàtí ta lọ last week ọ̀hún yọ mi ó fẹ́ kú ti torí ẹ̀ tó tún kọ́ bàdá yẹn ni bàdá tó ṣe irun yẹn tó fi irun ṣe fẹ́ǹsì ètì tó ń wú ẹ̀ títí mo tún bú wọn gan mọ́nà òkú yọ mi kí ló ṣe yín ṣojú ń dùn yín nìyẹn ẹ̀ lógo ni tó jẹ́ pé ọ̀rẹ́ mi lẹ́ ń wò. ọkùnrin mi o wọ́n ṣe ọmọ àlè. hello mo wà ókè mo jayé lọ́wọ́ mi ò jẹ́ lótò orúkọ yín ni mo rí tínú mi dùn Ross Yomi. àwọn kí ọmọ ẹ̀fìn yẹn lẹ̀ mi ò lè ṣí fún yín náà kí lẹ́yìn sọ lẹ́nu ẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ mi ń sìn ṣe yẹ wà lórí afẹ́fẹ́ ẹ bá fó. ok ẹ dúró sórí aago bẹ́yẹn ẹ má jábọ̀ o. mi ò bá àwọn kan sọ̀rọ̀ mo ti sọ fún kó má bá mi sọ̀rọ̀ o lọ fi mí sílẹ̀ o jàre. ẹ ló ń kúyọ mímì kí ló ṣe tí ò bá yín sọ̀rọ̀ oúnjẹ ẹran ni ẹran wa há sí lọ́nà ọ̀fun ẹ jẹ́ kó clear kó fún mi step ẹ̀ down máa pè yín wàhálà yìí ẹ fi yẹn lẹ̀ kí n tó gbàgbé ìta sọ́ńkọ́. ẹjọ́ torí Ọlọ́run ẹ má máa gbé mi mọ́ra mi ṣàfẹ́yìn ẹ gbàgbé mi ẹ má ṣì fún mi o torí tẹ bá ṣì fún mi èmi gan ṣì fún yín big time. ok ẹ fọ̀rọ̀ ọlẹ́ ẹ jábọ́ lórí aago má pè yín padà. ó sìkì orírun bọ̀dá yọ̀ mi tún fi irun mú ṣe fẹ́ǹsì ètè ó bẹ́ẹ̀ mú òun yín mo. wọ́n ti ṣiṣẹ́ bí èèyàn mo gbé ẹ sórí fóònù fún bàbá aláyé mo tètè yín married man yín pẹ̀lẹ́ mo married man kò fi kọ́lé. ṣé o rí i pé bọ̀dá yọ̀ mi ti ẹ̀wù ẹ lásán pé ẹ kí inú ẹ dùn because ojú tá a lọ pàtí kì í ṣe pé ó wà pàdé bẹ́ẹ̀ náà Ọlọ́run kàn bu àṣírí you know mo tún bá bẹ̀rẹ̀ sí expose gbogbo kiri tá à ń sọ ẹ̀ àwọn tó le ju bọ̀dá yọ̀ mi lọ wọ́n á pè ẹ̀ ṣé òun ni. ẹ̀ṣẹ̀ ni mo kí wọ́n máa dá kán lè ṣe mí láàánú mi ò ṣe o tẹ́pẹ́ ẹni tí wálé mo kì í má wálé mo. ó fẹ́ jọ mi ní ṣé mi ò fáìn ni tí má dárúkọ gbogbo àwọn tó ń tẹ̀lé mi fún ẹ inú ìran dùn wọ́n fẹ́ bá mi tán kí ló ń ṣe ẹ́ kó o rango ṣé o fẹ́ wọ́n náà wo nǹkan tó gbé sọ́wọ́ náà bíi tẹlifíṣàn kí ló dé o fẹ́ play DVD inú ẹ̀ ni. o mọ̀ pé mi ò ṣiṣẹ́ nǹkan tó kọ́ mi bá fún mi náà ni mo ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ ní ìtẹ́lọ́rùn òun ní bàbá ìfọkànbalẹ̀ ọkọ mi balẹ̀ pẹ̀lú nǹkan tó kọ́ mi ń ṣe fún mi. bàjẹ́ fún tẹ́lọ́rùn. ẹ̀sìn mi ò gbá gbogbo nǹkan báyìí tọ́yìn mọ́ nǹkan tó máa fi máa lò mí nìmi wá sọ́dọ̀ ẹ̀ mọ́. ọmọ fẹ̀sílẹ̀ ṣé o yí passive smoker ni ẹ́ pé mo ti ẹ̀ fà sí ẹ lásán ìwọ gan gbé mo ti bẹ̀ ṣẹ̀ tó bá délé kó lọ tọrọ whatever. mi ò láìkẹ́ mi ni máa wá sọ́dọ̀ ẹ̀ mọ́ stop it now mi ni máa wá sọ́dọ̀ ẹ̀ mọ́ mi ò láìkẹ́ mi ló kàn ìpò tó pé mo láìkẹ́ ìpè ṣáájú fẹ̀lẹ̀ mi. jọ má láìkì mi kó já sí kó dídán já sí. bọ́ǹkù yan mi ṣe mo ní mi ṣe ànẹ́ṣẹ̀ ní sẹ́ wo bí mo ṣe wà yìí mo ti jù kò fáṣítà ní mi gbọ́dọ̀ tún máa rìnrìn mi gbọ́dọ̀ tún rìnrìn àṣìta ní mọ̀ mi lè ṣàgbèrè o. jẹun yẹn àìmọye èèyàn tó lọ Mẹ́kà tó tó mẹ́wàá sẹ́nu èdè fáṣítà ní o fi eyín kan sẹ́nu o pariwo ẹ pẹ̀lẹ́ o aláàjà ṣé ìwọ jẹ́ ìsọ kí ní kò fún mi wọ́n á jẹ́ mọ́ ayé àìmọye irú wọn tó ti má rì wo ẹlòmíì gan ọkọ ẹ̀ àkàmọ́dé ẹ̀ á sọ pé ṣé ẹ bá mú ìyàwó mi tọpẹ mú trust pé bọ̀dá Rafiu tó bá kẹ́ ẹ mú báyìí tí ò gbẹ mú bí á dọ̀bálẹ̀ síbẹ̀ ní kí thank you very much ìgbà tó bá ti bọ́ ló ṣe èèyàn rìn ṣé ò fẹ́ máa bá òun olùṣí wèrè kan rìn ni kí ló ṣe náà. dúró kí ló sọ lẹ́nu ìbáyìí ọ̀rọ̀ ni báwo lọkọ èèyàn ṣe máa káyàn pẹ̀lú àgbèrè ìwà pálapàla ìwà tínú Ọlọ́run òdò sí tínú ànábì gan òdò sí tó wá ní àwa tún á forgive èèyàn. ó le jọ o ó ṣe dé mi ò le ìjọ mi ìfẹ́ wà láwọn fọ̀rọ̀ lẹ̀ fi ọ̀rọ̀ lẹ̀ fi kí bóyá ó ká ẹ àbí kó ká ẹ fi yẹn lẹ̀. má jà mí sí nǹkankan fi mí sílẹ̀ bí mo ṣe wà yìí Ọlọ́run ló nà mí mi ọkọ mi ló ní bọ́dì mi mo gbúdọ̀ máa faṣọ bò ó òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí láti máa rí tó ti yẹ mi ì láìkẹ́.
ọ̀rẹ́ mi ní kó má faṣọ bò ó ṣórí pé ohun mi ti wálẹ̀ nsìn mú bẹ́ẹ̀ ni mi ní kó má faṣọ bò àdé mọ́rú yín tá bá ti mú yín wọ láì tá ti ja yín sí tán ẹ máa mọṣẹ́ jù wá lọ ni mi ní kó má faṣọ bò ó fi aṣọ bò ó aṣọ tó fi ń bò yẹn náà ló máa fi gbéjà lọ bá wọn aṣọ yẹn náà ló máa fi gbéjà padà kí ló ń ṣe é tó ń ṣe báyìí. fi mí lẹ̀ mẹ́nu kúrò mẹ́tọ́ ìpò oníkan mi fẹ́ sọ kó jẹ́ kí n máa lọ. mi tẹ̀ mọ́ bí tí mo dábàá ṣé ó ti tán. bẹ́ẹ̀ lọ lọ wá sílé wa ń jọ yẹn tó wọn kó gòdì wa tó ń kó léèsì wa kí wọ́n máa rà bẹ́ẹ̀ ni pé mò ń sọ fún ẹ pé mò ń ṣiṣẹ́ iṣẹ́ torí lọ́wọ́ mi dà mi ń ṣiṣẹ́ wà máa ní kí wọ́n máa ra gbá kí n máa ra owó kí n máa lọ jáde. bọ́tọ̀ owó ẹ̀ bọ́ yẹn kò fi tiẹ̀. mi ò fẹ́ fi sílẹ̀. wọ́n fún ẹ ní ìta ní kókó ṣì àánú ẹ̀ ṣe mí. ṣé o fún mi rí. òṣì ó ṣe gbà á àmọ́lu yìí ó ti sọ pé má jẹ́ ẹsìn tó ń sìn. ó ṣì lọ ṣé o fẹ́ràn kú yọmí àwọn òfẹ́ ṣé ìpè rẹ̀. agolo fún mi. ó dá sí wà wá weekend. mi ò wà. mi ò dá mi lọ́bì kankan ṣo máa bá mi ṣeré. ṣọ́ra ago tó fún mi yóò lè dá wà lálẹ́ rẹ̀ fún mi àbí mi fún mi sẹ́ra ago. èmi ni mo fún ẹ. tọ́jú ẹ̀. Baby Latinoge. Superhero, oh baby, Baby Latinoge. superhero, oh baby. ẹ káàbọ̀. ṣé o gbọ̀ngbà tí mo sálámọ̀ ni. mo ṣáà ti ní kó káàbọ̀. so tí wọ́n bá sálámọ̀ so káàbọ̀ ni wọ́n fi ń dá ọ lóhùn. yàrá ṣídá kí ló dé yàrá ṣídá níbo ló ń lọ lo tó gbogbo nǹkan mọ́ lo tó mẹ́sẹ̀ gbé oníṣègùn níbo ló ń lọ òrùka márùn lọ́wọ́ ẹ̀ yàrá ṣídá níjọ́ mo sì kí níbo ló dànù tó fi kí ló tọ́ tó bá jẹ́ pé mi àti chief imam mosque wà lákàn bọ̀ ló kàn fẹ́ báyìí ṣọ́ọ̀ wáyé kó fẹ́ǹtì ni. ṣé bíbá ìjọ mọ́ṣáláṣí ni tó ti fẹ́ akíjí mọ̀ àbí kí ló fẹ́ wá ṣe ń bí. ó dàbí kí n gba ojú ẹ̀ ní ọlọ́run. tí o bá dán o máa pe ọlọ́pàá fún ẹ. o ti bọ́ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ọlọ́pàá. àwọn ọ̀rẹ́ mi tó wà nílùú yìí wọ́n ti jẹ́ kí n mọ̀ pé àwọn òfin kan wà tó yẹ kó obìnrin ní favour tó bá dán o máa pe ọlọ́pàá fún ẹ. olówó fowó ra kúre o. so ẹbí ni mo jẹ tí mo mú ẹ kó ní ìdọ̀tí lẹ́kọ̀ọ́ tí mo bẹ wá sí bíbáyìí so ẹbí mo jẹ o ti bọ́ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ọlọ́pàá yàrá ṣìdá lọ́sàáwẹ̀ ló ń ṣe gbogbo ilé yàrá ṣìdá lọ́sàáwẹ̀ ló gbé jùsì síwájú. tó bá mú ẹ mu lọ sínú fíríjì kó lọ mú tiẹ̀ ń bẹ̀. lọ́sàáwẹ̀. ṣé mo rẹ̀ láwẹ̀ gbà. o ti dé London o ti dèrè adékòdèrè àbí ìsókè mi àtẹ́sí lọ́rọ́ nípa tàbá dé yàrá lókè sáwà lọ ṣe oúnjẹ tí màá fi ṣínú fún mi. wo kí ni bẹ̀yẹn. kitchen. lọ síbẹ̀ ṣí freezer ẹja wà mẹ́rin wà ń bẹ̀ wà tún àwọn nǹkan mi tó lè sè. so òyìnbó ló pè mí àbí èmi àlọ́ máa sóúnjẹ fóbìnrin nígbà tó òun tí yó torí kí ni mo ṣe máa wá bí torí kí ni mo ṣe fẹ́ yàrá ṣe yá kí n bá kàá lórí 10 tó dìde èmi àti èṣù ni o 7 kitchen ìwọ. o tó bẹ́ẹ̀. àwògbó síbílẹ̀ mi náà ṣe tán èmi. o tó bẹ́ẹ̀ tó bá dán o máa pe ọlọ́pàá fún ẹ. Sídàtù yàrá Sídàtù ó bá ti rìn òwò kó kúkú rìn òwò ọjà kọ́kọ́ kó ti ṣe èrè pátá look at you owó ìwọ kún ẹ ta gbangba. kí wàá ló kàn ẹ. kò yẹ kó wẹ̀wù rárá. kí ló kàn ẹ bẹ́ẹ̀. nǹkan ti bàjẹ́ o Ọlọ́run gbogbo nǹkan ti bàjẹ́ pátápátá. ara oko òṣì a máa pariwo ìyá àṣìdá àwọn ẹgbẹ́ bébì ni wọ́n máa ń pè bébì. ṣé lọ́wọ́ tí mò ń bá lọ yìí máa máa smọ́gù ẹ̀ wọlé. irọ́ ni. àjọ máa lọ fi iṣẹ́ ni. àjọ máa lọ fi iṣẹ́. mi ò lè stand there. give me that key. kí ló ń hapun. mo fẹ́ jẹjẹ tu. ẹja wà ó ṣáà máa rẹ náà àbọ̀ síbẹ̀. Hello, mommy. Hello, daughter. Who is this? What does he want? Hello, how are you? How are you, your head? Sorry, tí n bá ju remote gba ẹ. Kí ló borúkọ? Alábòsí ni. Wòsílà. Wòsílà. Ọmọ mi ṣe wòsí wọn kókó. Ayọ̀mídé Wòsílà. Mommy, please, don't tell me this is my dad. He's an old 30 man. Yes, and you should get him out of this house. He's so bush. Hello, Ayọ̀mídé, how are you? How are you, your face? Hold it. Èmi kò ní dá fún àbẹ̀bí tó gbé wà. Máa wọ ọmọ ìgbére yìí o, mo bí kan. Anyway, my dear, má yẹ kí yẹn bá ìgbádùn wa jẹ́. So ó sílẹ̀ òtún lálejò ní. nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé tó bá ti. ayé lè máa jẹ kẹ́kẹ́ lọ. ẹ má kalẹ̀ o. nǹkan ṣe ẹ̀ka. Ìyá Rashida. Bàbẹ́. Ṣáyé lẹ̀ ṣe. Zinabu. Ẹwẹ́ nu lẹ̀kẹ́ ẹwẹ́ nu ọkọ́. Ẹwà ayé mi ń ta. Ẹwẹ́ nu ìbọ̀dá Rafiu. Ṣo ní another cup tó dẹ̀ máa ti ń wo drink yẹn gbà. Gbá kí ni? Ẹ̀yin àtàwọn wo. Bílíkìsì. Àǹtí ẹ̀ mọ̀ pé mo láìkì yín. Bí ní kẹ́ pè mí Bílíkì.
Mama Pastor. Ìyá Rashida. Wọ́n ti bẹ́ẹ̀ kí n mọ̀ pé mi máa fẹ́ yájú sí yẹn mọ̀ pé mo láìkí yẹn ẹ mọ̀ kó tó àṣẹ gbé. Ẹ dẹ̀ mọ̀ pé mi náà dẹ̀ fẹ́ràn ẹ nínú ilé yìí. Èyí pè mí ní Bílíkì Ìyá Rashida. Ó dẹ̀ mọ̀ pé mo fẹ́ràn ẹ nínú ilé yìí o. Ohun tó ń ra wọlé yìí ò bọ́ sí i. Ìbẹ̀rẹ̀ ọ̀run àpáàdìrẹ́ ọmọbìnrin yìí ìgbà wo ló dé gbogbo ilé ọmọ ìdílé mùsùlùmí òdodo. Àti sìgá Bílí. Excuse me. A lot of correction. Abẹ́mi. Sherry, my dear, on ṣe Billy. Ṣé ẹ̀ ń bọ́ báyìí? Obebi. Since we came back from Nigeria, she has to be washing for us, cooking for us, or even buying our stuff. Can you even believe yesterday she was out with her boyfriend and I caught her? She was smoking, dancing, and she was actually going out with club girls. She has been wearing mini skirt. You see this? Smell that? Just leave it. It's our stuff. It's nasty, that's the thing. You see this? She has been sucking this with her stupid boyfriend. What in your matter? Oh, my God. Bàbá lápò. Àwọn èdè bàbá nínú yóò mọ̀ta. Ṣé kí ló mọ̀ta? Ìwọ lọ́nà ó yá jókòó. Má gbé gbàjú fún ẹ. Ṣé mi ni mo yọ mọ̀ta? Àti wọn náà dàgí ni dọ́rọ̀. Ẹ máa wọlé yìí, ọmọ àlè ni ẹ. Ṣé mi ni wọ́n ń bú? Wọ́n ní ẹ. Ẹ̀wọ̀n tó ní mi ni wọ́n kúrò bíṣẹ̀. Gbogbo ilé ìròyìn gbogbo pálapàla yìí. Ẹ̀wọ̀n ló mọ́lẹ̀ kí ló dé? Ìwọ́n mọ̀bìnrin. Kí ló gbádùn? Mo bà. Kí ló dé? Ó tọ̀nà lọ́ bá yín sọ. Kí ló dé? Ẹ fẹ́ lọ́mọ yìí pa ni. Kí ló kọ ẹ̀mẹ́? Agbóni. Wọ́n máa mi bímọ mi ni. Ṣé ìròyìn wá láti lẹ́yìn ìgbà tẹ̀ ń bọ̀? Ṣé Sunday mo ti lẹ́yìn ló jẹ́? Ẹ fẹ́ mọ́ lọ́mọ àkàrẹ́. Kí ló dé? Ẹ mọ Nàìjíríà lẹ́rù bí ẹ̀ wá ní. Ṣé o gbádùn ṣá? Nàìjíríà lẹ́rù bí ẹ̀ wá ní. Ẹ fẹ́ mọ́ lọ́mọ lẹ̀. Ó ní kókó jẹ. Ẹ kájọ kò sí ni. Àbí kí ni gbogbo wa? Ṣé o fẹ́ nà mí? Mo fẹ́ nà yìí. Mo fẹ́ nà mí. Mo fẹ́ nà yìí. Sikisiki. Sikirata sọ ní súná tó di Sarah. Ilé ẹ̀mọ̀ jàre. Ẹ káàbọ̀. Èmi ni mo pè yín. Èdè tí mo dẹ̀ fi pè yín ni pé mo fẹ́ fi ẹjọ́ ìyàwó yín sùn. Alájà Bílíkì. Bọ̀dá mi. Ìyàwó yín ti yàwó. Torí Ọlọ́run ṣé o mọ̀ ọ̀pọ̀lọ̀ tó ń sọ yìí ojú àwọn ọmọ mi ló ti ń sọ dẹ̀ yín sọ̀tì ìyàwó mi kò dáná o. Ẹ̀gbọ́n mi gbogbo ohun tí ìyàwó yín ṣe pátápátá lójú àwọn ọmọ yín náà ṣe. And she has become a club girls. She's acting like a prostitute. Shut up! Who was talking to you? How do you know? Because I saw her with her boyfriend. They were drinking, smoking, and I didn't like it. Don't ever say that again, okay? Ẹ̀gbọ́n mi ẹ kàn ń pariwo mọ́ ọmọ wọ̀nyí ni. Ohun tó ṣẹlẹ̀ náà ń ṣàlàyé fún yín yìí. Sikira. Ẹ̀gbọ́n mi Sikira. ìyàwó yín ìyàwó tèmi fún ara mi fún ẹsẹ̀ fún ó ti yàtọ̀. Ìyàwó yín ti di nǹkan ìmí sí gbòòrò. Bọ̀dá mi gbà tẹ̀ sí ilé. Àní ìyá Rashida gbọ́kùnrin wá sínú ilé yìí. Sikira o ṣe pẹ̀lú ẹ̀ Sikira. Sá. Ṣé tí ilé tiẹ̀ bá ti dàrú ṣé dandan ni kò ní wá dálé tèmi rú sí. Bọ̀dá mi tòótọ́ ni gbogbo kọ́tọ́ ti ń sọ fún yín látàárọ̀ tòótọ́ ni. Débi pé anọra wa pa àná fẹ́ pa mi lé nígbà kan nà ọmọ wọn. Ká ní ẹ ti dé ẹ bá gbogbo wa lọ́sípítù ni àbí àwa ní station ni ẹ bá mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ nìkan tá à ń sọ. Zainab kí ni ìyàwó mi ṣe. Tó ń gbọ́kùnrin wálé tó ń mu sìgá ọtí lóríṣiríṣi àmúfẹ́ kú. Ìyàwó mi ṣaṣẹ́wó àbí bó ṣe wà ìwọ náà wù rẹ kò sí aṣẹ́wó tó tó ẹ ní gbogbo Áfíríkà ìwọ náà ìwọ kan fún ẹ wo rẹ chingom ló ń jẹ inú ilé pàjàpàjàpàjà wo bó ṣe fowó àìlá ìwọ bó ṣe fa tìró kó sọ aṣẹ́wó ló gé tìjú ẹ lọ. Sànà lọ paná má sùn jẹ fún mi mọ́ ní òun jẹ́ kó pọ́sì mi nù lé má sùn jẹ fún mi mọ́ just go. Àti jẹ́ ti dé àtúntò fún yìí tíyàwó ẹ̀ṣẹ̀ fún yín lánàá. Ọ̀rọ̀ ti bẹ́yìn jọ ẹfẹ́ náà mi nìyẹn bọ̀dá. Èmi ò lè fọ́kẹ̀. Ọ̀fẹ́ náà mi nìyẹn wà bí. Torí Ọlọ́run mi ọ̀yà go inside. Go inside. Ọ̀rọ̀ ti di bẹ́ẹ̀. Ọba go inside. Ọ̀rọ̀ ti di bẹ́ẹ̀. Máa ná ọmọ ìrọ̀lọ́pàá àti ìmọ̀lẹ́ go inside. Go inside. Ọmọ nìwọ o. Ọmọ ní ẹ. Ọmọ alálùbáríkà ni wàá ṣí oríire. Ọmọ nìwọ. Síkà máa lọlé. Síkà kòmí. Síkà máa kòmí o. Òdìgbà náà Má sọ ọ́ Hello? Ìmútí ni mo máa pè ẹ́. Ó yẹ kí n ti pè ṣùgbọ́n mo ò ní kúrò lórí fóònù mi. Ìmútí ni mo máa pè ẹ́. Wọ́n lè ti ẹ̀kọ́ ó ti kọ́ ti kú. Káníyàn. Boyfriend mi ni. Ṣé mi ò sọ fún ẹ pé kò yé máa tẹ̀lé àwọn oníṣòkòtò tó ń dirí yìí? A dẹ̀ kọ́ ẹ̀kọ́ ẹ̀ ò wá nípo lọ sókè. Mi kò lè dé báyẹn ẹ̀bùn ṣùgbọ́n díẹ̀ náà máa lè dá. Mo máa tó ń ṣe ọ́
àìwò kẹ́rìtì ni wọ́n fi tọ́pù. Ẹ ṣe gan sa. Ṣùgbọ́n 20 pounds péré náà mo kọ̀ máa fara tọ́pọ̀. Ó wọ́n kè fún ẹ báyìí. Ẹ ṣe gan sa. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó Chairman, ṣe rí ọmọ yìí àti ń train ẹ̀ tó bá yóò ṣì máa fi 1,000 pounds fóònù. Well, that's all right. Chairman, nǹkan tí mo bèrè lọ́wọ́ yẹn tí ì ṣe fún mi. Ní kí bá mi pàrọ̀ bí ẹ̀mí ẹ̀ ti jí. Ó ti tójọ́ mélòó kan tí mo ti gbé bí ẹ̀mí ẹ̀ kiri títì náà, Chairman. Ṣé 16 ọ̀rẹ́ ló wọlé? Obebi, Chairman náà máa ra jeep fún ẹ, wọ́n náà máa ra BM fẹ́mi náà. Ó take care easy. Iyún ti ń pẹ́ jù. Ó ti ń pẹ́ jù. Ṣùgbọ́n wọ́n nǹkan tí Chairman ní ká ṣe fún àwọn àti ìṣe fún wọn. Ṣé torí àwọn ọ̀rẹ́ kékeré fún àwọn ọlọ́run? Ẹ má wọrí, má ṣe fún wọn náà. Lọ́rọ̀ tó sọ yẹn, wọ́n sọ lọ́nà. Chairman. Títí mọ̀ náà lò náà. Chairman. Ọkọ̀ ìgbà. Chairman. Náà tó ẹ mọ́tò tẹ́jú à. Chairman. Chairman, ẹ wò ẹ fún mi 3 to 4 days màá kọ́kọ́ gbé kan wá tó bá yá di méjì tó bá yá di mẹ́ta kò ní tí oògùn yẹn ó ṣe àmọ́. Ọlọ́mọ náà létà. Ọkùn ẹrù kú. Obebi, ṣé mo rí àwọn tí Chairman fẹ́ kò ṣe rí àwọn tó ń dìde bíbá nísìn tó pé tó bá ti ṣe lẹ́ẹ̀kan máa gbé kinní tàwọn ìwà àwọn tó yẹ pé wọ́n háìkà ìlú tiwa ṣó ti yẹ irú àwọn tó ń fẹ́ nìyẹn. Ọ̀rẹ́ fi yẹn lè nà ó yẹ kó jẹ́rìí mi. Kò lọ́ọ̀dà fún ọ, ọmọ tẹ̀sí ẹ pa. Chairman. Obebi. Ẹ̀wùgbẹ̀yìn Obebi o, ẹ̀wùgbẹ̀yìn Obebi. Ó ṣe òfòlè. Ṣe gan. Wọlé ayé o. Àwọn nǹkan tá à ń sanwó fún. Jọ̀ọ́ àwọn òyìnbó ìdíwé tó fi máa ń ṣe Ọlọ́run ló mọ̀. Look at this. Wọ́n sì ń bọ̀. Lọ́dún mélòó? Wọ́n sì ń bọ̀ wọ́n máa fi sílẹ̀ bẹ́ẹ̀. Nígbà gbogbo lè bá rùn tán lẹ́sẹ̀ ń bọ̀. Wọ́n lè pẹ́ ni wọ́n sì ń bọ̀ wọ́n máa gbé. Mo ti pè bí wọ́n ṣe land by mo ti pè láti airport pé. Àwọn gbọ́dọ̀ máa retí. Rafiu pẹ̀lẹ́ káàbọ̀. Yàrá ṣíra sìgá ẹnu tó fi ń kírun tó fi ń ka alukuran tó fi ń pe anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ló fi ń mu sìgá ẹni tó fi ń pe anabi ló fi ń mu spẹ́nsìn torí ọlọ́run ẹ̀ tí mo mú wa láti kú. ó lè sọ fún mi tó. Mo wí. ó sọ fún mi tó. ṣílẹ̀kùn fẹ́ wọlé. Wẹ̀yẹn. ṣe bẹ́ẹ̀ rú eléyìí wọ́n máa wá gbé ṣílẹ̀kùn fún mi kó jẹ́ kí n wọlé. Àwọn ẹrù ẹni mo bẹ kó síbẹ̀ yẹn. Yà ṣí kò wò. Ẹrù àbíbí. Rafiu. My dear, ṣé wọn kó mo lọ́ọ̀fẹ́ tí mi bá lọ́ọ̀fẹ́ ni mi ní jẹ́ kó mú nǹkan kan jáde bọ̀ fúnra mi mo tún bẹ́ẹ̀ di ẹrù ẹ síbẹ̀ yẹn ṣe búùkù ẹ gbogbo ẹ ló wà ń bẹ̀ mi mú nǹkan kan àwọn bàtẹ́ tuntun kan tó rà láti Amẹ́ríkà mo bẹ́ẹ̀ di gbogbo ẹ síbẹ̀. Ìyá àṣìdá ó lé mi kúrò nílé tí mo fi owó ara mi rà gbogbo iṣẹ́ tí mo fi ọjọ́ àárọ̀ ọjọ́ ọ̀sán ọjọ́ alẹ́ mi ṣe ó lé mi kó mi wá kó ẹrù mi sí lálọ́ báàgì máa fọ́ ilé yìí. Máa pe ọlọ́pàá fún ẹni ṣé wọn kó mi fẹ́ pe ọlọ́pàá fún ẹ tẹ́lẹ̀ máa pe ọlọ́pàá fún ẹni ilé yìí àti mọ́tò kan yìí ni mo need. níwọ̀n tí mo mú wá láti Èkó ní just 2 years ago Yàrá ṣìdá ló wá di àkọ́mọ́ mi lọ́wọ́ ló ń fa bẹ́ńsì ni èéfín yọ nù mú ẹ èéfín yọ ọmọ ẹ Yàrá ṣìdá. Ṣé ọ̀rọ̀ ẹ mọ̀ pé. kọ́ kúntakúnte ṣé oníyàwó lé. Èmi. ṣé oníyàwó lé. ṣé òkú bá. Mo wí fún ẹ wọn àwọn àjọ kò sọ̀rọ̀ mo ní fi arábìnrin àtọmọ sílẹ̀ sí Nàìjíríà wá kan mi wá ọmọ kan ní kó máa bára bára yí onírọ́. wo mo ti wọ town mo ti ríta ìṣẹ́dùn bàjẹ́. bàbá Rashida Rafiu àbí kìlọ̀ bíyẹn tí bá ní ìlówó máa jẹ́ kó mọ̀. ó lé mi kó bí Ọlọ́run á lé ẹ kó láyé mi. irọ́ ló pa Ọlọ́run lè lé mi kúrò láyé àjọ nílé ayé ni. Ìyá Rashida ẹ fi sùúrù sí ọ̀rọ̀ yìí o
ilé tí mo rà yàrá sí dá. fóònù ilé tí mo rà fóònù ilé tí mo rà. kò jọ mí kò yà mí lẹ́nu obìnrin lọ́dọ̀ lórí yẹn ó ṣe iṣẹ́ yẹn òní kọ́kọ́ kò sí wàhálà jábà lọ sọ́dọ̀ mi. kò sí wàhálà. It's okay. mo lọ fún ẹ o gbọ́wọ́ kú o kó kú ẹ o kọ́ lọ́wọ́ mo gbọ́ ó kú ẹ o kọ́ lọ́wọ́ àti tó bá jẹ́ pé kò ṣe mi mo ra lé ìlú kú yàrá sí mo lọ fún ẹ wàlẹ́ o máa gbọ́dọ̀ máa lé ìlágbára ọlọ́run tí wàá gbọ́dọ̀ ti pàpà náà òyìnbó mi lè nípa ilé tí mo fọwọ́ ara mi rà. ìwọ àbí kí n dáná sọ lẹ́yìn kí n dáná fara pé kókó lẹ́nu yára sí dá. wẹ́n máa ti ń gbẹ̀tọ́ máa yan owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀. kóbìnrin tàtọrin. Ìyá Rashida ìwé bá mi bá dádì. Ìyá Rashida wo mi ṣe bẹ́ẹ̀ tí ó kàwé bí aró oko òṣì tó bá tiẹ̀ lè pé Obebi wọ́n lè pe mọ́mí rush. ẹ fìyè sílẹ̀ ẹ bá mi bá màjẹ́ sọ̀rọ̀ ẹ wọ́n ní pé mo ṣe múra wà ó ké mi ò lè jáde báyìí tẹ́ ẹ bá bá mi bá wọn sọ̀rọ̀ níjẹ́ ń lọ. ọjọ́ yẹn sọ̀hún jọ kí ló kó sí gan-an àtòkè àti sàlẹ̀ join together ọ̀hún dà. ẹ wò ó ṣe ti rí sìgá tẹ̀tẹ̀ mú yìí gan bàbá pọ́blẹ́mù yìí ìyàwó lé ní ìnà lẹ́yìn ọmọ mélòó ẹ tún fẹ́ mú ẹ̀ múnú lé mí màdé gbọ́dọ̀ bá wa ń tà báyìí nà ẹnu ilé bò ọyọ ọmọ máa sọ ọkọ sọkúsọ kiri ni ẹ ní ìdẹ náà. my dear ò gbọ́dọ̀ rí èmi pé mi mu sìgá kí ló kàn mí pẹ̀lú my dear ìgbà tó wá sílé mi tó wá tọrọ aṣọ tó wá tọrọ owó my dear ò rí mi gbà yẹn pé mo mu sìgá ìwọ náà ojú ẹ fọ́ lẹ́sìn gọ́ọ̀mù mojú ò rí mi pé mo mu sìgá ń gbà yẹn ó dẹ̀ pè mí Ìyá Rashida ń gbà yẹn o àwọn nìsín ìyẹn mu sìgá ẹ má Rashida. kò sí tí ọkọ mi ò ti fi mi wé tán Ọlọ́run ẹ ní ìdẹ náà. mo rò pé kí n mú ẹ jáde for 2-3 days ni bóyá o jíìpù ayọ̀ kí n pàrọ̀ káà mi kí wọn náà ra mọ́tò ìyá ká mi. ẹ ní ìdí gbogbo yẹn ẹ bá mi bá màdìẹ sọ̀rọ̀ ká tètè máa lọ kò lè tó yẹn náà náà máa yé lè tó yìí Ìyá Rashida bá rẹ ṣe ń ṣe báyìí. Frank. Yes, dear. Ọmọbìnrin kọ̀ọ̀lẹ́ nígbà tó ń sùn. Ọmọbìnrin wo? Ọmọbìnrin tó sọ pé ò mọ̀. Mi ò mọ ọmọ yìí. Frank ó mọ ọmọbìnrin yìí ó mọ ọmọbìnrin ó mọ̀ ṣé pé ìgbà tí máa wo orí fóònù ẹ orúkọ ọkùnrin ló fi stọ ẹ. Rasheed orúkọ tó wà lórí fóònù yẹn torí. pété pé the same number náà ló fi pè mí tó ń bú mi lórí fóònù tó ń text mi tó ń sọ pé mi pé òun kì í ṣe ẹgbẹ́ tèmi. Ó náà ń ju ẹ lọ. Mo ọmọ tẹ̀lé wo kí ni. Kí ló wí Frank? But ìtọ́ni ó sọ fún mi pé òun mọ̀ rí. Sori mi ò mọ ọmọ yìí mo ti sọ fún ẹ pé mi ò mọ ọkọ̀ fẹ́ máa fa wàhálà tí ó sì lẹ́ni nǹkan tó máa fọwọ́ ẹ̀fà náà ló máa fọwọ́ àforí ara ẹ̀ gbé mo ò mọ ọmọ yìí báyìí tó sọmi jọ idiot. Frank. owó wà lárí wo text tó ní wọ́n send sí ẹ̀ tá à ń bọ̀. wá bí wá ọgbẹ́ àbí kí ló pè rẹ̀ kí ló fẹ́ fa gbogbo òṣì yẹn. ó pè mí lóru àná mo ní kó má pè mí ó tún send text mi ò gbé ó tún láti send text sí nọ́mbà ìyàwó mi báwo ló ṣe rí nọ́mbà ìyàwó mi ta ló fún ẹ. wá ó ń pa ihun kéèyàn send text ṣé mi ṣe ìyàwó ẹ ní àbálẹ̀ ẹ ni mo jẹ́ wá right tí ìyàwó ẹ ní ni èmi náà ní and in fact ìyálé ni ìyàwó lèmi jẹ́ so ìyálé máa sún ni mẹ́. mo ti fẹ́ yẹn sílé ni mi ò tí ì fẹ́ sílé ìwádìí ṣì ní sùúrù kí n fẹ́ sílé náà. ìyẹn ló fẹ́ gbé wá àbí gbogbo pranks tó ń ṣe nìyẹn àbí ṣé wọn kó mo lóyún ṣá ṣé mo bẹ́ẹ̀ má wọrí mi ní ṣé oyún yẹn torí mo mọ ọgbọ́n tó ń da máa bí ọmọ yẹn máa dẹ̀ sọ lórúkọ bàbá mi kí ẹ̀ bóyá ojú àbí kò ju ẹ ṣé ti gbọ́ mi. kò lè tó yẹn kò lè tó gbogbo yẹn má jẹ́ agbẹ́jọ́ gbogbo ibẹ̀ yẹn kí má bínú sórí ilẹ̀ tiẹ̀ ti ṣúná but báyà ṣe lè lọ sáré lọ síbì kan náà ṣùgbọ́n. ti jẹjẹ àwọn prolong matter dẹ́ máa pariwo a máa bùgá bí n pé kí ni. má bínú. and for your information ọ̀dọ̀ mi ló máa sùn sí lálẹ́ ìṣòwò bẹ́ẹ̀. ọ̀dọ̀ ẹ. yes ọ̀dọ̀ mi ló máa sùn sí kò dẹ̀ síbi tó ń lọ. ó yá jà. ìgbẹ̀yìn ló dùn ó ìgbẹ̀yìn ló dùn ọjọ́ alẹ́ nìkan rọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. ọjọ́ alẹ́ nìkan rọ̀
kò lè sọ òjálẹ̀ onílé bọ́ sí ẹ̀ lẹ́yìn ọ̀pá gbẹ́dání tẹ̀yìn lójó ẹ wọ́jú ọ̀lẹ́ o. fólífólì ó ṣe mi o ó ṣe mo dúpẹ́ orin tí mo bá lé ayé mi dé báyìí orin tá ìgbọràn tó sọ mí dà báyìí ó dẹ̀ wí fún mi tó ọmọ Naija ṣòro èmi dẹ̀ mọ̀ pé inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ kó fi ti jáde look at me 4-bedroom flat mo wà ní tọ́lẹ̀tì àbórí báyìí tí ọ̀rọ̀ á jẹ́wọ́ tọ́lọ́ tó fi kẹ́ mi tí mo wà rú bíi ṣáà kó tútù àti pàmì máa ti gan síta láti jẹta. mo wí tó ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ á ṣẹlẹ̀. àbílẹ̀ ń para mi dá. ọlọ́ọ̀ni jẹ́ kí ló fẹ́ tó ìtorí ìyá Rashida. èmi ń rò wípé mo ṣe wà orí mi ò tiẹ̀ ṣẹ̀tú rárá but àbúrò mi kan wà ní Belgium bọ́ọ̀ ìyẹn mo ti ṣe lóore rí ó sì rántí o Adémọ́lá Adésínà ni wọ́n ń pè tó máa ń gbá bọ́ọ̀lù tipẹ́tipẹ́ yẹn. tó ń gbá bọ́ọ̀. ṣòro rẹ tí mo ṣe fún jọ yẹn tí n bá ṣe kò lè dín tó dà lónìí búùtù tó kọ́ fi gbá bọ́ọ̀lù láyé mi mọ́ra fún un. ó ń sọkọ́ ni rí búùtù rẹ̀ búùtù èlò ń ta tèmi dẹ́ lówó lọ́wọ́ gbà yẹn mo kàrà búùtù yẹn fún un ni. ó tán o bíi pé mo fi magic sínú búùtù yẹn ló sọ́dọ̀ yẹn ńlá lónìí. bẹ́ẹ̀ tó ti di ó ti kọjá Dangote ní Belgium tó ó ti wà lọ́wọ́ ẹ̀ burúkú. bá dé bẹ́ẹ̀ sí kéde lóbi oṣù kan kò tọ́jú mi orí mi á sí lé màá lè fi yẹn plan àbọ̀ máa lé mi lé ẹ̀ ni. láéláé. yẹn mo ní kí n ṣe o. ọ̀nà àbáyọ kan nìyẹn tó bá lọ síbẹ̀ yẹn gbàgbà tó bá fi padà dé Ọlọ́run á lè ṣe kí a tún rí ọ̀nà mi ṣùgbọ́n it's a very good idea. ó yẹ káwọn òyìnbó máa dífá báyìí kó tó fọ́bìnrin mi ń fi sáà ni kápẹ́ ń dífá tẹ́ mọ̀ pé ilé àkekèé àtejò ló wà nínú ẹ̀ bó ṣe lọ London kò yẹ kó fún fi sáà. ní tèmi o tó pé bá ní agbára àti kọ̀ǹtàtì Nàìjíríà British High Commission ní Nàìjíríà ni màá ní ká má fòbìrì kankan visa. wọ́n á pẹ́ olùwà àti kú dànù obìnrin á ṣépè fún yẹn má sọ̀rọ̀ ẹ̀ o sọ̀rọ̀ obìnrin yẹn ìntí ò bá ní dá ọkàn ní dá ni ìyàwó àbúrò mi kan wà nílùú yìí Yínká Odùmọ̀ṣù ló ń jẹ́ Lafayette ó lè mọ̀ pé lóyún ló gbé dàgbà Lafayette ní akínní bẹ́ẹ̀ yẹn ó lè mọ̀ pé lóyìnbó ló gbé dàgbà tó wọ́n máa gbóúnjẹ fún ẹ akúnlẹ̀ bó bá tó jẹ́ tó fẹ́ gbá bó àtọkúnlẹ̀ ni màá mú ẹ débẹ̀ so eléyìí kan yàyàkuyà ó kan yà ọmọ ẹranko ni Ọlọ́run obìnrin tó dá wà London tó dá wà obìnrin tó dá wà Nàìjíríà ìtí ò dá wà ṣùgbọ́n eléyìí o Ọlọ́run gbọ́ mi ò gbọ́dọ̀ ṣépè fún ni àárín òwò ọjà mo sọ bẹ́ẹ̀ ó sì máa já sọmọ rẹ lọ́rùn dẹ́sítẹ̀. wàá ṣe mí fífọ̀ kan gbìyànjú láti yọjú sọ́dọ̀ dókítà yẹn kó chẹ́ẹ̀kì blood pressure kó chẹ́ẹ̀kì everything kó dẹ̀ fún ẹ ní medication. orí kan fọ́ mi ni mo wà ókè. dọ́tún lọ́lọ́run wa àní láburú fólífólì ọ̀nà àkóso náà nínú. o ṣé o ẹ̀yà mi. o ṣé o. ó máa ń dàn ọkọ ẹ̀ ń kọ́. ọmọbìnrin kan ló kọ̀ lọ́kọ mi ní òru ìgbà tó dẹ̀ gbé ó tún dárúkọ ọkọ mi pé ọkọ mi lòun fẹ́ bá sọ̀rọ̀ mo dẹ̀ wá shocked pé ọkọ mi kẹ̀ nígbà tó tún yá ló tún text pé I love you ibẹ̀ yẹn ni mo ti wá wò pé ọ̀rọ̀ yìí ti fẹ́ kọjá nǹkan tí mo lè apá mi lè kà nínú ilé ìwọ ni mo dẹ̀ nílò ọ̀rẹ́ tí mo lè wá fọ̀rọ̀ mi rò. kí ló fẹ́ kémi ṣe sí báyìí. ọ̀rẹ́ mi gbà mí nímọ̀ràn. kí yóò kí wọ́n aṣọ tọkọ ní ó ṣe bákan lórí ẹ̀ o lè dànù ọ̀rẹ́ lè dànù kó wá darapọ̀ mọ́ ẹgbẹ́ agbọ̀nyà dànù ìyá ọkùnrin jẹ́nu ayé obìnrin tó bá mọ̀ ìyá òṣì tó bá léwèrè dànù tí wàá rí pò ti gbọ̀n òṣì dànù ti gbọ̀nyà dànù wọ́n wá ṣe kí ni wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ wa tèmi jẹ́ ìyá ẹgbẹ́ wọn ọmọ wọn a máa gbádùn níbi ìranu ṣúgà. rárá mi ò lè lé ọkọ mi o mi ò lè lé àtọ́ ọmọ àwọn èèyàn nọ́mbà wọn ló ń sanwó lé òun ló gbé mi wá sílùú yìí mo tún bímọ fún ni màá wá mo máa lé síta rárá mi ò lè ṣe o. ọkọ ẹ̀ ṣe kí ni ó ní lọ́ọ̀yà ọmọ ẹlẹ́yà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ìyẹn ló ń bẹ́ẹ̀ sọ ọmọ wo sórí òfin ìlú yìí ìwọ ló fẹ́ fọ́ tó bá lọ́kọ ẹ̀ lọ́sìn wọn á tẹ̀ máa fún ẹ lówó pé kọ́kọ́ lé ọkọ ẹ̀ dànù náà wọn á san owó yẹn fún ẹ o tún wá ná ọmọ lọ́wọ́ nìyẹn wọ́n á tún máa ṣe kí ni wọ́n á tún máa sàn yẹn fún ẹ láyé ọ̀tọ̀ o tún wá ṣiṣẹ́ nìyẹn áwà sí ẹ̀yìn òtó nǹkan kan wọ́n á tún máa ṣe kí ni wọ́n á tún máa fún ẹ owó yẹn láyé ọ̀tọ̀ ó wá ná ọkọ ẹ nínú yà ẹ mọ yàn èèyàn ní san eré a ní kó o gbọ́ sí dànù. lọ́kọ̀ tó gbé wa dé ìlú yìí ní kí n wálé síta. ọ̀rẹ́ mi èmi ò lè ṣe gbogbo orúkọ tó kà sílẹ̀ yìí o mi ò lè ṣe rárá. o lè ṣe kí ni. mi ò lè ṣe. ẹ̀ẹ́dẹ̀ máa lọ sílé ọkọ ẹ̀ àbí mo pè é ni. mi ò lè fi ọkọ mi sílẹ̀ rárá. ìyá Rashida. pàdé. ó dá má bínú. Bílíkì. ọmọ ṣé kìí ṣe kó ti sá sí lórí fún ẹ ṣé ìpè nǹkan kan wọnú agbárí ẹ lọ àwọn ta ni wo jẹ́ kí n sọ fún ẹ bọ̀bọ́ mi tó ń sanwó mi 24/7 tí ò bá pe Obebi á pe mọ̀mí what mọ̀mí Rash
ó dáa fún mi má bínú fún mi lówó train mi kí n máa lọ sí Manchester mi. Iná ló máa jó ẹ. Ó fẹ́ gbowó ná lọ́wọ́ mi àbí owó èpè fẹ́ gbà. Kò sówó train àbí? Jáde lé mi ọmọ. Ọdẹ. Obebi ló sọ pé bọ́kùnrin bá láya mẹ́fà kóbìnrin yóò lọ́kọ mẹ́rin kò burú rárá. Tó bá rí bẹ́ẹ̀ kóbìnrin tàtọrin kọkùnrin tàtọrin. Bàbá John. Yóò ló gbogbo àwọn ẹgbẹ́ ìnáwó iṣẹ́ ìwọ wá dùbúlẹ̀ sí ní ìwọ sùn èyí tí mo ti èyí tí wọ́n á han ọrùn lọ́sàn-án gbogbo. Ẹ wo lọ́la lẹ́nu ẹ̀ nkókó tí mo ti èyí tí ń gbèsè ẹ̀mí pé kọkùnrin máa han ọrùn. Gbogbo àwọn ẹgbẹ́ ti dìde wọn wáṣẹ́ lọ wọ́n sùn síbẹ̀ ń han ọrùn. Mo ṣàṣọ fún ẹ pé mo ti send application sí àwọn different companies fún iṣẹ́ àwọn ọ̀lẹ́ ti ta mí lóhùn. Wọ́n á dé lóhùn bí tó sùn sí yìí. Ìwọ gbọ̀ngàn náà máa mú ìwé yẹn wá bá ń lé wá dé lóhùn. Ṣó ti yí ẹ níbi tó sùn sí yìí. Wo jẹ́ kí n sọ fún ẹ èmi ń jáde lọ́n tèmi. Ìgbà wo ló máa wá dé? Àmì ò tí ì lè sọ o. Ṣé wọ́n fẹ́ fi mí lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ni? Ẹ̀yin bàbá fi yín sílẹ̀. Kò ṣàtọ́jú àwọn ọmọ yẹn ṣó ti yí ẹ. Èmi ń lọ́n tèmi nìyẹn. Mo notice pé kò sí aṣọ ìwọ̀n mọ́ nílé. Ibo ló kó wọn sí? Ìyẹn lójú ò tí ì rí ni. Kí ló tún fẹ́? Mo tún ṣí ẹ lóore. Àwọn ọkùnrin tó pé tó bá wá láti ṣèyàn lóore wàá máa gbé mú wàá sọ̀rọ̀ ẹ̀dí pé kò sí irú ẹ̀ ṣó ti yí ẹ. Mo fọlọ́n bẹ́ẹ̀ kó ṣàrà fi mí sílẹ̀ má wà mí kiri kó ra wà nílé mọ́gẹ́jì yìí kó rọra máa mọ́gẹ́jì ara ẹ̀ níbí báyìí. Mo dẹ̀ tún wọ́n fẹ́ sọ nǹkan fún ẹ. Tó bá wá ṣe wèrè láti máa wà mí kiri ṣó ti yí ẹ màá wá lé ẹ síta ṣó ti yí ẹ ìwọ oríra yìí. Kóbìnrin tàtọrin kọkùnrin tàtọrin. Kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. Kóbìnrin tàtọrin kọkùnrin tàtọrin. Kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. Ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ júra wọn. Latin Obebi o. Obebi Latin Oge. Súpòrèrò Obebi yìí dùn. Obebi Latin Oge. Obebi wọn láta Obebi ṣèfíw. Olówó orí mi. Ọmọ àrí yín lélẹ̀ ni. Mo ti ní ọgbọ́n máa sọ̀rọ̀ báyìí mọ́ sórí àti weekend o àti alẹ́ o àtọ̀sán gbogbo ẹ̀ àjọ̀rọ̀ máa ṣe nù lẹ́yìn tí wàá rí gbogbo nǹkan tí pátápátá tí mo ti ṣe kóhùn tí mo ti ṣe dáríjì mi ọmọ olórí burúkú tọ̀hún tó purọ́ fún mi tó náà lóyún kò lóyún kankan ó purọ́ fún mi pátápátá ni jìbìtì tó ń lò fún mi ó ń gbowó lọ́wọ́ mi ni ṣáàjọ nítorí Ọlọ́run wọ́n fẹ́ kí n dọ̀bálẹ̀ máa dọ̀bálẹ̀ jọ nítorí Ọlọ́run ṣáà dáríjì mi gbogbo ọ̀rọ̀ àtẹ̀yìnwá pátápátá jẹ́ àgbàgbé gbogbo ẹ̀ ṣé àwọn obìnrin kan wà níta tó yẹ pé tí ọkọ wọn bá ṣerú èyí tí mo ṣe yìí wọ́n á ti lè dànù síta ọ̀ká wọn fúnra wọn pàápàá kan ti kó ẹrù kan ti jáde ṣùgbọ́n ò ṣerú ẹ̀ fún Ọlọ́run ò jẹ́ kó ṣerú ẹ̀ fún mi ṣùgbọ́n jọ nítorí Ọlọ́run má bínú àwọn irú àwọn obìnrin tó dẹ̀ ń ṣerú ẹ̀ wọ́n jẹ oúnjẹ àárọ̀ wọ́n jẹ tọ̀sán wọn wá dúró jẹ oúnjẹ alẹ́ ṣùgbọ́n wọ ó jẹ tàárọ̀ ó jẹ tọ̀sán tálẹ́ tó tún wá fẹ́ máa jẹ yìí wàá jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ kò sẹ́ni tó máa yẹ ẹlẹ́sẹ̀ wò jọ nítorí Ọlọ́run má bínú. Mo ti gbọ́ ọkọ mi ibi tó sọ̀rọ̀ dé gan gbogbo ẹ̀ ló ti yé mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé ó dá sí ìdílé yìí tí ò jẹ́ kí ìdílé yìí túká. Ọpẹ́ ni fọ́lọ́run. ṣé wá rí oúnjẹ alẹ́ títí ẹ náà tó fẹ́ máa jẹ báyìí lágbára Ọlọ́run ọba ìwọ náà wàá jẹ pẹ́. irọ́ má sọ bẹ́ẹ̀ sórí oúnjẹ alẹ́ gbogbo wa èmi àti ẹ a máa jẹ pẹ́ ṣùgbọ́n jọ má bínú má bọ̀ bí má ìdá má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀.
díẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ gbà pé eré wà lẹ́sẹ̀ máa rí ààrẹ mi ò kàn gbà. nǹkan tí òye yìí nìyẹn ẹ má rò pé àtàkà ti dàgbà báyìí pé àdìṣeré ni tẹ bá dẹ̀jẹ̀ wá wò eré wà ń bẹ idán lóríṣiríṣi kí ni irúṣẹ́ wo ló ń ṣe náà. mortgage àlè ni mo máa mortgage lè a máa ń talé a máa ń ralé tó bó ṣe jẹ́ ní tí bá ní ọ̀kan tó fẹ́ talé àpò fẹ́ ralé bàbá ta. ṣé èrè wà lórí káralé kátàlé yìí. owó wa díẹ̀ o tí wọn bá bó lórí rẹ̀ dùn pọ̀ ẹbí eré kan tó pè ní fújì tí wọ́n pè ìtẹ́lẹ̀dẹ̀ báyọ̀ tó wá pò ló ń ṣe èèyàn máa rírì jẹ́ níbẹ̀ tí ó yí ẹ̀ ń sìn tí bá talé ńlá máa rírì ńlá commission wa tí bá talé wòlòwòlò máa rírì kékeré ṣé nígbà tí mo ti rí ẹ tó ti wá bá mi lójú ààbò yẹn mo ti rí sùúrù àlùbáríkà lára ẹ mo lọ pé lágbára náà ṣe. ṣúrí èmi ṣáà máa ń lé ìkọkùnrin tó bá gbórí dúró torí mi lẹ́kọ̀ọ́kùnrin máa wo bí máa fẹ́ kó gbórí dúró irú bàbá torí mi àti ìlàlẹ́ àná yẹn ń sìn torí pàríró àwọn ọmọ kéékèèké bíi ti yín báyìí náà ni àṣebá bàbá yẹn jáde ọ̀rẹ́ mi lásán ni o kò ṣe gbogbo yá anything kan kò ṣáà mú. kí ni iṣẹ́ tí wọ́n náà ṣe. káràkátà náà ni. kí ló ń ta kí ló ń ra. ìyẹn lè tó bá yá máa yí ẹ. wọ́n ló mọ̀ ọjà rẹ̀. ọlọ́run àbá mi ló ti torí kò tẹ̀ nígbà tó sọ sílẹ̀ rẹ̀ fún mi pé àwọn ti bímọ ọkàn rí o kan kú ẹ o nífẹ̀ẹ́ mọ́ ní ṣe dáná sílẹ̀. all right nítorí ṣe mo fọwọ́ sí èèyàn bá ti bímọ méje síbi kan tí èèyàn bá ti rí pé ẹni tó ń fi ìdùnnú òsì ń bẹ̀ kó kọ́ lẹ́ẹ̀kọ́ lọ fẹ́ lò míì kódà kọ́bìnrin kankan mẹ́rin láàrin ọdún mẹ́rin kò sí tó bá níbẹ̀ tí ó bá ìjọ ibi tó bá ti rí ìlú ẹ̀rọ kó dúró sí yes mo support ẹ̀. a jẹ́ pé wọ́n dà mọ̀ nìyẹn àìmọye àwọn èèyàn tí ò mọ nǹkan tí wọ́n mọ̀ yìí. òun bí mi ṣe wà bíbá èmi ò ń gbowó lọ́wọ́ obìnrin o èmi máa ń náwó fóbìnrin ni ṣùgbọ́n obìnrin yẹn mo ṣáà máa ń sọ pé kó ṣe nǹkan pẹ̀lú mi kó trust mi kí n yáwó lọ́ ẹ̀ kó tì mí kó máa sọ padà pẹ̀lú mi anything tí bá fẹ́ bá ṣe kó ṣáà trust mi. irọ́ ni o kò ní dáa fún àwọn tí ẹbí tó bá gbé wà. ṣó wá rí ilé tá a wà nínú ẹ̀ yìí èmi ni mo ní. wẹ́ tó tẹ̀ ti jẹ́ mọ́tẹ́jì àná ó ti dandan kó jẹ́ ọ̀nà ló ní pọ́sibú. àlùkò aṣọ ọkọ̀ rà. àwọn ọ̀tá ẹ̀ kò ní dáa fún wọn. ọ̀la ṣe ẹ̀ẹ́dẹ́rẹ́s láyé pé ẹni lẹ́ ọkọ̀ sì ní ti kú tí ìyàtọ̀ ọkọ̀ tó tí ìyàtọ̀ ní kẹrù láyé pé àgbàdì ọtún ṣáàyà ó bàbá yìí wá ṣàkóso ìlú ní kẹrù. nípa bẹ́ẹ̀ àyè ló tó jẹ lórí èrè tó tún máa jẹ ìjẹ́ Ferrari ló máa fi rọ̀lẹ́ nípa fún ẹgbẹ́ ìbí. ẹwọ Ferrari kéré Ferrari kẹ̀ ń gbọ́ rẹ̀ kí wọ́n ní kó rà ṣé kó ra plane. ṣàkóso ìlú kí ló ń ṣẹlẹ̀ náà àti tàbí ṣé mo ti gbọ́ ariwo yìí èyí fi wà nínú ilé ọ̀sọ̀ tí ẹ̀ ń dunlé lórí kí ló ń ṣẹlẹ̀. bọ̀bọ̀ má máa pretend pé ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí lọ 16 bá a explain fún ilé tí àwọn èèyàn rò wípé mi ò lè rí tà for £250,000 òun ló bá mi tà ní £350,000 cash. Yeah. Ó wá tà tán ó wá kó owó ilé mi lọ́wọ́ in fact mo appreciate egun ó ṣe gidi gan-an. Nígbà tí máa kúrò nílé ọkọ mi àwọn èèyàn rò wípé mò ń lọ bá ìyá ṣùgbọ́n nígbà tí mo kúrò kí ni mo lọ bá àgbò láti ẹ play music fún àjọ ọmọ. ó dọ̀nà má bínú. ṣé mo kọ́ tó máa ṣẹlẹ̀ èmi ò lè bá yín ṣe fàájì ilé tí mo fẹ́ tà lọ́la lágbára díẹ̀ òyìnbó ló fẹ́ ta lé òyìnbó lẹ̀ ló fẹ́ ra lé àmọ́ láti start our friends right èmi ń lọ sí òkè ẹ máa ṣe fàájì máa bá lọ ṣe fàájì lókè nígbà máa ń kẹ́mi lé ẹkún kí ẹ̀ka máa ń lé bébì tẹ̀lé ìfọ̀n. àwọn ìdẹ́rù ayẹyẹ
jẹ́jẹ́sì. fólífólí. Ọ̀gá. Onímìrè. Ọ̀gá. Ìyára London. jẹ́jẹ́sì. ẹ̀yin ọ̀sọ́ pé ẹ̀rẹ́ fò. Ọ̀gá. Ọ̀gá mi. ọ̀rẹ́ òfẹ́ lọ́wọ́ ìbátọ̀ jẹ́ o ti wá lè pè mí. ọ̀rẹ́ mi jókòó tí ẹ jókòó. Ọ̀gá. ẹ jókòó. Ọ̀gá. fólí. ẹ kújọ mẹ́ta. ọ̀pẹ̀ ìfọlọ́. alihamdulilayi. wàá tún padà ríra. alihamdulilayi. báwo ni jọ́ni. téèyàn bá ń ka 1 2 3 àtúbáyá pógún. bẹ́ẹ̀ni. àsìkò tó bá pógún náà lèèyàn máa mọ̀ kó ti pé. ọ̀pẹ̀ ìfọlọ́. ọpẹ́ ló yẹ wá o ọpẹ́ ló yẹ wá ọ̀rẹ́ méjì pé àríra wa fọlọ́ọ̀ṣọ́ ọpẹ́ ló yẹ wá ọpẹ́ ló yẹ fún aláwòrán pé àríra wa. ọ̀rọ̀ ogún ọdún ò sẹ́yìn sẹ́ o ó yàtọ̀ sẹ́ni àṣẹ̀ṣẹ̀ mọ́ láti àná mi ní kádúpẹ́ ló tọ́ o wípé àríra wa ò fọlọ́run ṣọ́ ọpẹ́ ló yẹ wá aláwòrán bí pé àríra wa. ọ̀pọ̀ lájọṣọdún tó kọjá lọ o bóyá wọ́n ti kú bóyá wọ́n sì tún ní ṣùgbọ́n ṣàríra wa ọpẹ́ lọ́rọ̀ ọlọ́run ọba ìlàrí máa ní ìfọlọ́ṣọ́ ọpẹ́ ló yẹ wá fàlàwòrán bí wípé àríra wa. ó lè change. àjẹ́ǹdì kẹ̀ ẹ̀ṣẹ́ mi ni mi ò lóko mi ò lódò. orin ni ó máa kọ́ ọkọ̀ ṣá máa pè mí lóde kan sì máa mú wá. lọ́ba ó kàn máa mórí mi wú ni ẹgbẹ́. ìyàwó ẹ̀ ni alájà Balikis. ẹkú tọ́jú wa o ẹkú tọ́jú wa. ẹ má dá lóhùn bébì lórúkọ mi kó lè yí sí láti kì mí lóye sọ pé Balikis. Obebi Balikis. ọkọ sọ pé Balikis láyà ń jẹ o ìyàwó sọ pé Obebi lòún jẹ ádàbẹ ni pé o fẹ́ máa bóyin ìbójú orúkọ nìyẹn o Baliki dára lọ́mọ kò láàbùkù kankan bẹ́ẹ̀rì ló fi hùn ní bẹ́wà á ò lè sọ bọ́kùnrin bá jẹ́ gbajúgbajà ó ní láti fẹ́ gbajúmọ̀ níyàwó Baliki dára lọ́mọ ó sì túmọ̀ wò àbíyamọ wàá rèé o. jíjẹ́sì wàá rèé wọ́n kò sanwó aláàjì kò sanwó dédé sí mi. wọ́n máa fi sanwó mi. ọ̀gá ọ̀gá bẹ́ẹ̀. kí ni kì í ṣe ń lálejò. àlejò kẹ ìwọ gọgọgọ lálejò àkọ́kọ́ lálejò èmi àti ìyá ẹ̀ à ń jáde mo fẹ́ bẹ̀rẹ̀ ibìkan tábà tí wàá ṣetán ìwọ ló máa múra sílẹ̀ àwa gbé ẹ nírọ̀lẹ́ àá gbé ẹ jáde àwa la máa ṣe lálejò rẹpẹtẹ. ẹ jọ alájí ṣé ẹ máa kí ni size bàtà yín. mo fẹ́ ra bàtà fún bẹ́ẹ̀ ni ìyàwó mi okay size 42 ní bàtà mi. ṣé máa ń like long sleeve àbí short sleeve. gbogbo tó lọ́n bá ti ràn yín lọ́wọ́ dé ni méjèèjì lọ́n fà ṣe. waistband yín. 24 nìyẹn. tí ẹ bá máa yọ àwọn dis tẹ máa wọ ṣé white lẹ like bí St. Michael. ìyẹn náà dáa ṣáfẹ́ kó gbogbo ìlú òyìnbó fún mi lọ ní kó oríṣiríṣi nǹkan wá sí bí ìṣe mímu everything. tí wọ́n nìyẹn tèmi àti ẹ ọ̀tọ̀ ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀. ọ̀rẹ́ mi ní wá òun ò tètè lọ mú ṣòkòtò mi wọ̀ ọ̀rẹ́ mi ló ní wá òun ò tètè lọ dé fìlà mi wọ̀ ọ̀rẹ́ tí mo ti rí nírọ̀lẹ́ àná ló wá ní wá lọ tún jà sáró ọ̀rẹ́ mi fọ́lọ́run ṣọ́ ọbọ̀lúwà máa padà lẹ́yìn wá. ọmọ nídìí fún èèyàn rí jẹ́jẹ́sì ọ̀gá ọ̀pọ̀ ìdìbòlúwa. Madam. Hey, sorry o. It's okay. Ṣé kí wọ́n mú gbé dání ni? Àǹtí, ó máa yá yín gan-an. N tẹ́ bá lọ́wọ́ mi nìyẹn. Ẹ wo bí ìtẹ̀ máa kì í ṣe àkọ́ pẹ̀lú ẹ máa wo bí ẹnu ìgàn ni màá ti mú. Ẹ ṣe gan-an. Àájì, àwọn nǹkan tí mo bá yẹn rà wá ni. Madam, nísinsìnyí náà, ẹ máa ṣe o.
lẹ́dí gbogbo dìbìdìbì. ẹ̀yẹ̀ wọ́n wò ó. sílẹ̀ yẹ ọmọ ju o. ẹ̀ẹ́dì yẹn wọ́n wò ó rí. ẹ̀pọ̀ ju gbogbo yẹn lọ lọ́wọ́ mi. ọ́níṣẹ́ pọ́ùn ṣòro ṣe ń lu yìí o. wẹ́ o. ó ga o. ó ga o madam. ọ̀dọ̀ àwọn afọ̀pọ̀lọ̀ fún mi. àmì yìí wà kí dúpẹ́ ara ẹni. oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀. ẹni bá ṣe ní lóore a máa dúpẹ́. Obebi mo dúpẹ́ lọ́wọ́ ẹ ò máa dẹ̀ ṣe. torí owó ẹrú ọjọ́ sí owó ọfà ọjọ́ sí. kéèyàn ó ṣẹrú kéèyàn ó jìyà kó wá kó gbogbo owó ẹ̀ aláwo kó tún lọ fi máa ṣàánú. Obebi o títí ni ó máa ṣèdúpẹ́ títí ni ó máa ṣàpọ́nlé àní títí ni ó máa ṣe ìrántí mi. ọkọ yín wá ń kọ́. ṣé ọ̀rẹ́ yín. ọ̀rẹ́ mi ó lè. bó ṣe ọkọ mi o ẹ wò bó ṣe ọkọ mi o ọ̀rẹ́ mi kan ni akànjọ close bákan bó ṣe. ó introduce yín pé kí n meet ìyàwó òun. bó ṣe máa ń sọ ni kì í ṣe ọkọ mi. Balikisu ṣòro ti rore kó má di ní túmọ̀rọ̀ òkunlé kí fọlọ́run ṣọ́ máa sọ pé aláwọ̀ wádùú lọ́dọ̀ òun ìyàwó òun ló wà gbà kúnlékúnlé. kò sí wàhálà. ẹ má ṣe lórí lẹ́nu Baliki o ẹ má sọ kúnlé mi lẹ́nu Baliki o kó má di ní túmọ̀rọ̀ òṣẹ́ o ṣé kò ní sí wàhálà kankan ká má béèrè àníyàn wa lọ. ká má béèrè àníyàn wa lọ. ká má béèrè àníyàn wa lọ. ó dá ká má béèrè àníyàn wa lọ. 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 Oh my God. Àti mo sọ fún ẹ kọ́ pé kí wọ́n yẹ enjoy yẹ. ó yẹ kó o mọ̀. ìyàwó ọ̀rẹ́ ẹ̀. ìyẹn lẹ̀ kò dá sí bí. Dodo baby yìí dùn ó dodo baby dodo baby yìí láta dodo baby. Obebi Latin onídòdò onímọ̀ọ́mọ́yín ìyá Rashida tó tán kéwú tẹ́lẹ̀ pẹ̀lú Mr. Latin ó jájú oge tán ló bá sọ àgé àlùwà lánàá. Obebi ọtí ò pa ṣáàgó fi kánran kan gbogbo ọkùnrin ló fẹ́ jẹ dodo baby Mr. Latin ló kọ́kọ́ ń jẹ dodo baby àfi bí Saheed Balogun wà látà bó ṣe já dodo baby gbà lọ́wọ́ Mr. Latin Balogun jẹ dodo baby rush ṣẹ̀fí wà láwọ́ ọmọ oko tó gbó kírákírá àlàó kí dodo baby mọ́lẹ̀ ó jẹ dodo baby. Dodo baby yìí dùn ó dodo baby dodo baby yìí láta dodo baby. tẹ́ẹ̀dẹ̀ mẹ́ta o ègún ló sọ pé Obebi pẹ̀rẹ́ fún ẹ. wẹ́n martin gbẹ̀tọ́ máa. òun pọ̀ mí gun kíni lọ́dọ̀ àyè mọ́ o. wọ́n lọ́dọ̀ lè gún náà. ń ṣe lòyún ojú ń kọ́ mi. pẹ̀lẹ́. pọ̀ mí gun mọ́ o. lójú ẹ̀ ti wálẹ̀. ojú mi ti wálẹ̀ ṣé ìwúkọ́ tó mú mi ṣe yìí Rafiu mú mi ṣe rí o. bó ṣe wà ní ìyàtọ̀ bẹ̀ nìyẹn. ìyàtọ̀ bẹ̀ nìyẹn o. owó lọ́wọ́ ẹ̀yin lẹ̀. kóbìnrin tàtọrin kọkùnrin tàtọrin. kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. kóbìnrin tàtọrin kọkùnrin tàtọrin. kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ júra wọn. Latin Obebi o Obebi Latin oge. Folly. 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 kí ló wí lè jẹ́ Balogun. Folly. ó dẹ̀ fìyà jẹ nítorí obìnrin yìí ó fìyà jẹ mí ọjọ́ méjì ló fi sùn síta tó wá sílé lórí ọ̀rọ̀ yìí lẹ́yìn ẹ̀ ló tún ṣe pẹ̀lú fi gbogbo ilé ayé ìbúra àwọn lágbára ọlọ́run pé ó máa mú ẹni. I sort it out àyànjú ẹ̀. wo tó fẹ́ kájà yẹ kájà o fẹ́ kájà ṣé mo pọ̀ níwèé tó ṣe sùúrù ṣé mo pọ̀ níwèé màá nù ẹ̀ tó máa fi ọlọ́pàá fún ẹ ṣó ti gbọ́. Folly mo gbélé ayé mi lé lọ́wọ́ ó wá bá mi gbé fún ó ṣe gan wo ọlọ́wọ́ àjà fún ẹ. wo tí má tún nù ẹ̀ tó máa tún pọ̀ ọlọ́pàá fún ẹ orí bó ṣe rí. Folly ọkọ tó dàbí àyàn yìí. má bẹ̀rù wèrè ẹ.
ó ti tó ẹ wo ṣé o fẹ́ ká pariwo àbí o fẹ́ ká pariwo kó gbogbo ayé bá a gbọ́. owó ló fẹ́ pa kò sáré tó fẹ́ pa. máa pariwo gbogbo ayé màá ní nǹkan tá a ṣe yìí o wàá ṣe ń ṣe é ní kó tó di pé mo lé ọkọ mi nílé kódà gan-an mo lè sọ fún wọn pé ṣe lo réèpù mi pàápàá ṣé mo fẹ́ nìyẹn máa pariwo gbogbo ayé á gbọ́ àbọ̀mọ̀ bẹ́ẹ̀ ni mo tún lè sọ fún pé ìwọ gbogbo ló sà sí mi tí mo fi kúrò nínú ilé ọkọ mi wàá gbà. o ṣáà ti bọ̀ ọ́nà wo ti lọ sí má bínú. kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. kóbìnrin tàtọrin kọkùnrin tàtọrin. kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ júra wọn. Latino baby o. Oh baby Latino ẹ dúró náà mọ ìtẹ jẹ́ kí n fún ọmọ ìlú gbà lọ sí ọ̀dọ̀ yàtìlá fún mi. ṣé ó dé àṣà. lọ́sọ̀ ẹ̀ ọ̀dọ̀ yàtìlá náà ni kógẹ́tì ẹ̀fọ́ fún mi àtẹjá gbígbẹ àtẹdé. àǹtí ibi ṣe fẹ́ kí n ṣe lẹ́gùsí nàbí kí n rò ó. ò má ṣe o fún ẹ̀ máa ṣe oúnjẹ fún ẹ̀jẹ̀ mi. àǹtí ìjọ pé mi ì lè ṣe yín. má wọrí. Bílíkìsù ẹrú ọlọ́run ọba irú Bílíkìsù kò sí láyé Bílíkìsù bẹ́ẹ̀bì ọmọ dáadáa wọ́n fẹ́ kọ́ ẹ lórí kan nísìn. wàá máa ní àyùngbà àyùngbà. mo fẹ́ lọ sọ́jà àyùngbà àyùngbà mo fẹ́ lọ sọ́jà. àyùngbà àyùngbà pẹ́ka market. àyùngbà àyùngbà. Bristol. Amade lu Bristol. àyùngbà àyùngbà. Amade acne week. mo fẹ́ ra jeans l'acne week. àyùngbà àyùngbà. ètò pupa wà níbẹ̀ o. Ìyá Rashida. wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀. òwò náà túmọ̀. ìyàwó ẹ̀gbọ́n mi ni o. excuse me take it easy. bó ṣe ń pin kiri nìyẹn. aláṣẹ yìí ká màmá. ní sùúrù pé kí ni ṣé kó tí mo mú ẹ wá ṣe London nìyẹn. oṣù free ó tún máa dé bí. kí ni. ní sùúrù. kí ni kí n take it easy ó mọ bó ṣe jẹ́ sí mi ni. mo obìnrin ò máa lójú. kò tí ẹ ní ṣé ó jẹ́ ká dá sẹ̀rí àfún obìnrin tó tún jókòó. aláìlójú tì ẹ́ olójú tì ó ìyàwó ẹ̀gbọ́n mi olójú tì ó ti ṣe fún mi lákọ̀ọ́kọ́ lẹ́yìn. ẹ̀wẹ̀yìn o bébì arẹwà ọmọge ẹ̀wẹ̀yìn o bébì ìgbẹ̀yìn lójú ẹ káàsán ẹ jọ ọkùnrin tó ń gbé bíbá ni mo béèrè Orlando. You don't understand what I say. Ha! Jamu. Sorry, please. Do not be cross with me. The guy is taller like me. The guy is light in complexion. His name is Orlando. He has a mustache round like this. Orlando. Yes. Orlando pack out long time. Orlando not live here no more. Please, don't be annoyed. I used to come to this house. He's the owner of this building. I mean, we own this building now. Don't disturb me. Okay, please, I'm very busy. Orlando ti pa mí o. owó lọ́wọ́ ẹ̀yin lẹ̀. kóbìnrin tàtọrin kọkùnrin tàtọrin. kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. kóbìnrin tàtọrin kọkùnrin tàtọrin. kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ júra wọn. Latino baby o. Oh baby Latino gay. Foley. 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 kí ló wílé jẹ́ Balogun. Foley. ó dẹ̀ fìyà jẹ mí tọrọ obìnrin yìí. ó fìyà jẹ mí. ọjọ́ méjì ló fi sùn síta tó wá sílé lórí ọ̀rọ̀ yìí. lẹ́yìn ẹ̀ ló tún ṣe pẹ̀lú fi gbogbo ilé ayé ìbúra wo lágbára Ọlọ́run pé yóò máa mú ẹni. I sort it out àyànjú ẹ̀. wo tó fẹ́ kájà yẹ kájà o fẹ́ kájà ṣọmọ pọ̀ níwèé tó ṣe sùúrù ṣọmọ pọ̀ níwèé màá nù ẹ̀ tó máa fi sọ ọlọ́pàá fún ẹ ṣó ti gbọ́. Foley mo gbélé ayé mi lé ẹ lọ́wọ́ ó wá bá mi gbé fún ó ṣe gan wo Ọlọ́run àjà fún ẹ. wo tí má tún nù ẹ tó máa tún pọ̀ ọlọ́pàá fún ẹ orí bó ṣe rí. Foley ọkọ tó dàbí àyàn yìí. má bẹ̀rù wèrè ẹ bẹ̀rù wèrè ẹ. ó ti tó ẹ wo o fẹ́ ká pariwo àbí o fẹ́ ká pariwo kó gbogbo ayé bá a gbọ́. owó ló fẹ́ pa kò sáré tó fẹ́ pa. máa pariwo gbogbo ayé màá ní nǹkan tá a ṣe yìí o wà á ṣe ń ṣe é ní kó tó di pé mo lé ọkọ mi nílé. kódà gan-an mo lè sọ fún wọn pé ṣe lo réèpù mi pàápàá. ṣé mo fẹ́ nìyẹn máa pariwo gbogbo ayé á gbọ́. àbọ̀mọ̀ bẹ́ẹ̀ ni
mo tún lè sọ pé ìwọ gbogbo ló sà sí mi tí mo fi kúrò nílé ọkọ mi wá gbà. jọ olóba mi jọ o ṣáà ti bọ̀ ọ́ ti lọ sí má bínú. kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. kóbìnrin tàtọrin kọkùnrin tàtọrin. kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ júra wọn. Latino baby o. Oh baby Latino gay. dúró náà mọ̀ ètò jẹ́ kí n fún ọmọ ìlú gbà lọ sí ọ̀dọ̀ Yásìlá fún mi. ṣé ọ̀dọ̀ Yásìlá? lọ́sọ̀ ẹ̀ ọ̀dọ̀ Yásìlá náà ni kó gẹ̀ẹ́tì ẹ̀fọ́ fún mi àtẹ̀já gbígbẹ àtẹ̀dé. àǹtí ibi ṣe fẹ́ kí n ṣe lẹ́gùsí ní àbí kí n rò ó. ò má ṣe o fún àmọ́ àṣẹ oúnjẹ fún ẹ̀jẹ̀ mi. àǹtí ìjọ pé mi ì lè ṣe é. má wọrí. Bílíkìsù ẹrú ọlọ́run ọba irú Bílíkìsù kò sí láyé Bílíkìsù bẹ́ẹ̀bì ọmọ dáadáa wọ́n fẹ́ kọ́ ẹ lórí kan nísìn. wàá máa ní àyùngbà àyùngbà. mo fẹ́ lọ sọ́jà àyùngbà àyùngbà mo fẹ́ lọ sọ́jà. àyùngbà àyùngbà pẹ́ka market. àyùngbà àyùngbà. Bristol. Amade lu Bristol. àyùngbà àyùngbà. Amade acne week. mo fẹ́ ra jeans l'acne week. àyùngbà àyùngbà. ètò pupa wà níbẹ̀ o. Ìyá Rashida. wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀. òwe náà túmọ̀. ìyàwó ẹ̀gbọ́n mi ni o. excuse me take it easy. bó ṣe ń pin kiri nìyẹn. aláṣẹ yìí ká màmá. ní sùúrù pé kí ni ṣé kó tí mo mú ẹ wá ṣe London nìyẹn. oṣù free ó tún máa dé bí. kí ni. ní sùúrù. kí ni kí n take it easy ó mọ bó ṣe jẹ́ sí mi ni. mo obìnrin ò máa lójú. kò tí ẹ ní ṣé ó jẹ́ ká dá sẹ̀rí àfún. mo obìnrin ò tún jókòó. aláìlójú tì ẹ́ lọ dáadáa. ìyàwó ẹ̀gbọ́n mi kò lójú tì. ó ti ṣe fún mi lálákọ̀ọ́kọ́ lẹ́yìn. ẹ̀wẹ̀yìn o bébì arẹwà ọmọge ẹ̀wẹ̀yìn o bébì ìgbẹ̀yìn lójú o. ẹ káàsán ẹ jọ ọkùnrin tó ń gbé bíbá ni mo béèrè Orlando. You don't understand what I say. Ha! Jamu. Sorry, please. Do not be cross with me. The guy is taller like me. The guy is light in complexion. His name is Orlando. He has a mustache round like this. Orlando? Yes. Orlando pack out long time. Orlando not live here no more. Please, don't be annoyed. I used to come to this house. He's the owner of this building. I mean, own this building now. Don't disturb me. Okay, please, I'm very busy. Orlando ti pa mí o. Ẹ dúró. Ilé, owó, ilé méjì. Orlando ọba tèmi jẹ́ Orlando. Ibi ni ìsílẹ̀ wà. Ẹ gbà mí. Ibi ni àbọ̀jọra àwọn bọ́jọ ilé tí mò ń sùn ilé tí mo dúró sí more than 2-3 months. Ibi ni àbí àbọ̀jọra àwọn jẹ́ tó padà lọ kí n wò ó dáadáa ná bóyá ó dẹ̀ jọra wọn ni. Ibi ni Orlando àtẹ̀ṣe yìí ò dáa. Ẹ̀yà bí amọ̀ ẹ̀jẹ̀ ń wò mí ràn án. Ibi ni mo ní Orlando. ọ̀rẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo understand at all. náà ó sọ fún mi pé ọ̀túnla òun kú òun lù ó dẹ̀ di ta lé tí bèbí inú bóun ta ibi tó ń lọ unknown destination ni ó sọ fún mi kò sẹ́ni tó mọ̀ kó fẹ́ travel èmi nìkan kan ló sọ fún pé òun lọ lọ́túnla ó dẹ̀ ti ta lé kí nìkan tó ń ṣẹlẹ̀ gangan kò yé mi o because máa ló yé mi ọmọ irọ́ ni mo pa fún ẹ̀mẹ́. ó yé mi tí ò bá yé wọ ṣé o rántí wípé mo bá ọ̀rẹ́ ìyá Rashida talé. ìyẹn 16. sweet 16. náà sórí ilé tí mo bá ta yẹn jẹ́ kí n wá jẹ́wọ́ fún ẹ lẹ́ni ṣé o rántí pé mo yá £30,000 lọ́wọ́ ẹ̀. £35,000 ló yá. £35,000 ni mo yá lọ́wọ́ ẹ̀. èmi náà mo gba lóhùn kékeré kan àtàwọn owó tó wà lọ́wọ́ mi mo fi kún lówó yẹn fi pé 100. iye tí mo ta ilé yẹn gangan was £250,000. èmi ni mo mọ̀ fi £100,000 kún tí mo parọ́ pé 350 ni mo dẹ̀ kò lè lọ́wọ́ bẹ́ẹ̀. irọ́ ni o. kò ṣe sórí ìyá Rashida tí mò ń tẹ̀lé mo mọ̀ dáadáa ó láìkì kó máa gun ẹṣin ẹgbẹ́ ẹ̀ kó máa gùn sáré sórí túbú ilé ni tó ń ṣe gèrè ń ta
ẹni tó jẹ́ pé iye tó bá wà nínú ilé kì í fẹ́ wò ìta báyìí ló máa ń fojú wò wọ́n ní òpópó fojú wò tá atẹ́gùn nírú wọn bá lọ ojú ẹ̀ wà ń ta atẹ́gùn ló máa gbé lọ mo ti mọ̀ pé táwọn èèyàn bá ń ṣe ló máa fẹ́ kọ́pì ni mo ṣe ti ṣiṣẹ́ yẹn nígbà tí Ọlọ́run máa gbàdúrà mi lóòótọ́ bó ṣe pè mí nìyẹn. Obebi kí ló ń ṣe ẹ́ náà ó rẹ́rìn-ín. ilé ọjà rẹ̀ sọ pé inú mi dùn nínú báwo ni mi ṣe fẹ́ dùn. kí ló ṣẹlẹ̀. oore tó yẹ kó gbé sínú ilé oore bàǹtàbàǹtà olóbólọ jù síta wà ní mi rẹ́rìn wọn ṣomi. oore wo ni a. ilé tó lọ bá ọ̀rẹ́ mi ta ọ̀rẹ́ mi tó lọ rè mọ́gẹ́jì fún èrè 100,000 ló jẹ lórí ẹ̀ èmi wà ń bẹ òṣèré orin yẹn fẹ́ mi ilé tí bàbá Rashida wà ń bẹ ó ti sanwó ẹ̀tàn bàbá mi ta màá jèrè lórí ẹ̀ ilé tèmi náà wà ń bẹ tó bàbá mi rè mọ́gẹ́jì ẹ̀ màá jèrè lórí ẹ̀ òṣì yẹn fún mi wá ní mò ń ṣọ ẹnu pọ̀ mò ń bínú mò ń ro. sórí àwa tá a máa ń ta ilé amúra wa pé ẹgbẹ́ rè wa lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan tó bá jẹ́ pàwọ́ la nílé àmọ́ ìta máa ta tí ò ní di wàhálà àmọ́ bá ṣe máa ta ilé kọ́bọ̀ méjì fún èèyàn ní sílè kan tí ò ní sí wàhálà àdè mẹ́ta máa ta lé sílè kan fún ní kọ́bọ̀ méjì tí wàhálà ò tún lè ṣe wo owó ọ̀rẹ́ ìgbà tó fẹ́ talé tí mo bá ta ẹ̀ kì í ṣe kó dédé gbélé bẹ́ẹ̀ a plan ẹ̀mí àti ẹ̀ ó ṣe bí pòun ti tà fún mi pé mi ni mo ní kò dẹ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ mi ó dẹ̀ sáìn ìwé mo tún yà pẹ̀lú kámẹ́rà èmi mo sọ fẹ́ bá rìkọ́ọ̀dù ẹ̀ pẹ̀lú kámẹ́rà pé tí òun sáìn lọ́wọ́ ti kówó fún mi ṣé ò ń gbọ́ mi o nígbà táwa ṣe tọ́mọ lọ báwọn ẹgbẹ́ mi pé mo ti nílé o tí mo fẹ́ tà àwọn ẹgbẹ́ mi dìde tì mí láti òyìnbó láta fún ṣé kó ti ṣiṣẹ́ owó tí ò dákun mọ́ ló ṣe san owó tó pọ̀ tó yẹn tí wọ́n bá máa gbé mi léyẹ̀ lẹ̀ máa ń kí wọn náà kọ́wọ́ bọ̀ wé ibi tí mi lè lówó tí mo fẹ́ fún ẹ gbogbo tí mo fẹ́ fi ra lé owó wedding wa mọ̀ ń wá sóṣù ò lè ṣe. nǹkan tí máa ń sọ nìyẹn ẹ̀yà nǹkan tí máa ń sọ nìyẹn nǹkan tèmi tiẹ̀ ni nǹkan tiẹ̀ tèmi ni kí ló tí mi ò lè fún ẹ. tí ló máa kọ́ ọ́ bò wí tá a máa rìkọ́ọ̀dù ẹ̀ àtọ́kù ti ta lé fún mi tí mi dẹ̀ ní fún ẹ̀ kọ́ bọ̀ pàápàá. bí ìwé wá pé mo ti gbowó máa sáìn ẹ̀ solicitor mi gan sáìn ẹ̀ báńkì mi gan sáìn ẹ̀ pé mo ti gbowó. èèyàn mi lóòótọ́ ló fẹ́ ta lé bí eré ni mo pè é àmọ́ ó ṣe bí ọlọ́run ọba amúléríṣẹ́ ó ṣe pè mí nìyẹn èmi ni mo bá wá lọ́ọ̀yà àwa lọ́ọ̀yà tán àgbẹ̀ kámẹ́rà bẹ́ẹ̀ ló ń sáìn tọkàntọkàn bẹ́ẹ̀ ló ń sáìn pẹ̀lú ìdùnnú gbogbo òwe tí mo kó wá kò ká dáadáa sáìn lọ́ọ̀yà tí mo mú lọ sí inú ẹ̀ ṣáàdùn sáìn mo tún wáá ṣe tuntun kan mo gbé kámẹ́rà mo fi ń rìkọ́ọ̀dù ẹ̀ kò kíá mo ta léyìí o mo ta léyìí ní £650,000 ilé tí bàbá Rashida fowó ara ẹ̀ rà ó ti appreciate mo ti wá ta ilé yẹn nísìnyí mo ta ní £350,000 náà kejì tí mi ò mọ bó ṣe rówó mo mọ̀ pé orí ọkùnrin lọ́tún apá agún ẹsẹ̀ adìyẹ ló papọ̀ ló fi ra mo ta yẹn £300 mo gbowó cash mo wá mú ilé náà mo ta ní 300 ó jẹ́ 950,000 mo wá kó gbogbo ẹ̀ pátápátá èmi ń travel lọ́tún lámì òpínlẹ̀ mọ́ tó bá máa rí mi ó lọ́rùn tó bá dẹ̀ pàdé mi evidence wà ó ti kọ́wọ́ bọ̀ wí kámẹ́rà wà mo tún wá ṣe tuntun kan fún mo gbélé bí ọmọ tuntun ń jòjòló mo tún wá lọ ya bí tí mo ti fún lówó àjọmọ̀ ni o mo pretend mo ń yọ owó nínú láìlọ́nù báyìí kámẹ́rà tó yà ó tún sáìn bó bá tiẹ̀ mú mi òfo ní ohun lẹ́nu kan dé èmi ò ní kọ́bọ̀ fún yàrá Rashida èmi ń kó gbogbo owó sálọ. kí ló dé tó fẹ́ kówó lọ. kì í wá ṣe pé mo dédé burú bẹ́ẹ̀ yẹn o jẹ́ bí ẹni béèrè kan ṣé o rántí ìyàwó mi tí mo kọ́kọ́ fẹ́ ṣé o rántí àrà tí mo sọ fún ẹ kó fi mí dá. mo rántí ó sọ sítórì yẹn fún mi. lẹ́yìn ìgbà tí ó jẹ́ pé ó lé mi jáde nílé tó ń tún gbalé níjọ́ tí ó máa wá kàn mí lábùkù ó wá ní kí n wá gba àwọn bàtà mi àti nǹkan tó kù tó wà nínú ilé ó wá pè mí lọlé ìgbà tí mo máa délé. onírànú olóṣì ṣàánú mi. ìwà àti tani kémi ṣàánú ẹ kò sí àánú ẹ kankan tí mo máa ṣe ṣé mo pẹ́ lálàkọ́kọ́ mo lé ẹ jáde o ló ń sọ fáwọn èèyàn pé mo lé ẹ jáde mi jẹ́ kó kẹ́rù ẹ mi jẹ́ kó má ṣu ẹ wà á tún wá padà lọ sọ fún wọn pé mo tún ẹ wá sínú ilé lẹ́lẹ́kejì pé kó wá kó aṣọ ẹ mo gba aṣọ lọ́rùn ẹ mo gba bàtà lẹ́sẹ̀ mo tún gba owó ní àpò ẹ nǹkan tó bá wá wù wọ́n kí gbogbo yín kẹ́ wá bá mi kẹ́ wá ṣe fún mi ọlọ́pàá ni máa pè fún ẹ tó jẹ́ pé ẹsẹ̀ báyìí kò ní kanlẹ̀. ṣàánú mi torí Ọlọ́run. kémi ṣàánú ẹ
kò sí àánú kankan tí mo fẹ́ ṣe fún ẹ bó ṣe wà yẹn wàá gbọ́ ọlọ́run ẹ lọ́gàá jẹ́ kí n tún rẹ́sẹ̀ nù lé. fún mi láṣọ aṣọ tí ẹ̀rọ láwọn ọmọ dẹ́n kò sówó kankan lọ́wọ́ mi tí màá fi wọ bọ́ọ̀sì àbí táksì. màá wọ láwọn ọmọ ẹ màá fún ẹ ní aṣọ ẹ kó wọ kó máa lọ. mo ti bàtà lẹ́sẹ̀ bíi. kí ló kàn mí. bàtà tó tún fún mi ẹsẹ̀ òsì lójú. òun náà ló máa wọ̀ lọ́wọ́ á tètè mọ̀ pé wèrè yẹn ó fi díẹ̀ kó fi jẹ́. tíṣẹ̀tì fẹ́lẹ́fẹ́lẹ́ ló fún mi nínú òtútù. máa wo wèrè yìí mo tún fún ẹ láṣọ tún complain ìyẹn ò tí ì tó àbí sórí bàtà ẹsẹ̀ yẹn náà tí ó ti jẹ́sẹ̀ méjì yẹn wọ́n á tèlè mọ̀ pé ó ti ya wèrè ní títì wọ́n á lè ṣàánú ẹ̀ tó bá fẹ́ ṣàánú ẹ̀ bó jẹ́ bọ́ọ̀sì ló máa mú ni o bó jẹ́ káàbù ló máa gbé ẹni wà á yanjú ara ẹ̀. ó dà nítorí ọlọ́run ń bẹ̀rẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan tó sọ kí lẹ́sẹ̀ tí mo ṣẹ̀ tó deserve gbogbo ilé. ẹ̀ṣẹ̀ tí wò ṣẹ̀ mí ó ò ṣe mí lẹ́ṣẹ̀ kankan mo kàn fẹ́ kó mọ̀ pé irú obìnrin òun ló wà yìí alele alele. ẹyẹ o má jẹ́ rẹ́sẹ̀ ń bímọ olóòṣì ó gbàgbé bàtẹ́ amúbàtẹ́ lọ wèrè. ṣé ibi tí obìnrin ti lé mi síta ní òhò tí ò sí aṣọ lọ́rùn mi ó bọ́ mi sí òhò bàtà tí mo wọ̀ wá tó jẹ́ gidi ó gbà ó kó pàmò burúkú lé mi lẹ́sẹ̀ àlòkù bàtà tiẹ̀ ló dì sínú báàgì ló kó lé mi lọ́wọ́ ló tún lé mi jáde. àti gbà yẹn lèmi náà dẹ̀ ti wá pinnu pé tá a bá rírú wọn tó kù gbogbo nǹkan tí wọ́n bá ní màá gbà tí n bá wá gbà yẹn tó bá wà láyé abiyamọ tó bá ń ṣerú ẹ̀ tó lọ́kọ jáde tàbí tó yankọ jẹ tí ìṣepọ̀kọ ló yàn jẹ tẹ́dá ò bá béèrè lọ́wọ́ ẹ̀ ọlọ́run á lorú àwa ẹ̀ á fi pálẹ́kùn gbọ̀nyìn ẹni ìwé ọ̀rẹ́ ni mo ṣe jẹ́ nìyẹn èmi ń lọ nìyẹn o. àdìẹ má fọ mi jẹ o má ṣe bí tọrẹ ṣe fún ọ̀rẹ́ mi o. o tẹ trust me ibi tí mò ń bá yẹn sáré kiri tí mò ń wọ ọ̀rẹ́ mi kiri 3 days ago mo yìí fún ẹ nọ́mbà pé Dublin ló wà kó fún ọ̀rẹ́ a máa rí náà kò kọjá Europe yìí lọ náà. anyway wo gbogbo life savings mi ni mo ti kó sílẹ̀ ṣòye ẹ̀ ó ní ilẹ̀ ó ṣàn gbogbo sọ́kùsù táwọn èèyàn ń sọ wípé ṣèbẹ́ nìkan ló ní ṣèbẹ́ nìkan ló ní ṣèbí boyfriend ọ̀rẹ́ mi ni ṣó ti yẹ mi ò fẹ́ gbogbo yẹn má ro tó ní pé kí ni anyway nǹkan tó ní kí n ṣe mo ti ṣe ṣòye ẹ̀. máa rí mo promise ẹ £20,000 wọ́n máa wọ̀ rí owó kékeré ní ẹ̀kan bí ìlú kan ṣe rí ni máa rí dọ́ọ̀bù gan ni máa fi fún ẹ you understand o ò ní regret ẹ. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí kíni ààrẹ wo ló wà lọ́nà Bọ́lájí òun ló wá sùn kalẹ̀ báyìí ó ga o anyway òun lọ pàtí ń tèmi ṣóyí ẹ̀ òun náà ló sùn sílẹ̀ látàárọ̀ bí ọmọdé yìí tàbádẹ́ ń sọ lórí ẹ̀ mélòó àdí kò sílù ẹ̀ wo èmi lọ ń tèmi lọ pàtí ń tèmi nìyẹn irú orun wo ló dé wá sùn ìwọ bó ṣe sùn Bọ́lájí 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 kú ẹgbà mi tábọ̀ pé yé Bọ́lájí dídé ìlú mi ọmọ àjẹrẹ kéré ọ̀ lè ṣe lẹ́yìn fún mi ọ̀ lè kò ń ṣe mí ló máa kú irọ́ Bọ́lájí ẹgbà mi fóònù náà ẹgbà mi. ẹ ò gbẹ̀yìn o bébì o ẹ ò gbẹ̀yìn o bébì ẹ ò gbẹ̀yìn. èmi lẹ ń pè. mo kì í ni. òjò máa rọ̀ lẹ́ni o àbí ẹ̀yin lẹ gbé jeep kọjá lẹ́ẹ̀kan tí mò ń jùbọ́ sí i. èmi kọ́. ọlọ́wà ń lọ bọ́lẹ̀ tí ń bọ̀. wèrè kan mo lọ wòyàn kan ni mi wá bá. mọ́mí tó sìn ẹ̀ẹ́dẹ̀jọ́ mà mo ní ìdí owó fún èdè travel card ni mà. lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ni mà. ìyá Rashida. mà. ìyá Rashida. mà. ìyá Rashida. mà. ẹ̀yin lè dá mi lóhùn ẹ tó fi màá sí ẹ̀yin láyé yín ìjọ ò mo pé yín bíbá yìí ìyá Rashida tẹ fẹ́ mú mi nà kò sí ní tẹ́ ẹ̀ sọ sí mi tán èmi Sisi èmi Obebi èmi tí mo wà ní town èmi tí mo ṣe kíní kan ṣe ẹ̀yin náà dálé ní ìbáyìí ẹ̀yin tẹ́ pé Ọlọ́run ṣe oúnjẹ alẹ́ fún ìràbìtì rabata àárọ̀ yìí báyìí lẹ ti kó wọn tàn bí olè ọ̀sán lẹ ṣe wà yìí o kí wàá lẹ fẹ́ ká ṣe fún yín. mo wá fẹ́ lọ sí Grace mi wá jẹ́ £20. àkúmọ̀ ká nítorí Ọlọ́run káwó tọ́ Ọlọ́run mọ́ yín lára owó náà dà gan torí. ajá ìtara yín ààyè Ọlọ́run ẹgbà. ṣé ìfẹ́ ẹnẹdẹ òtútù mú mi. ẹ jọ̀ọ́ ẹ má gbà má ẹ ṣe mà. ẹ ò gbẹ̀yìn o bébì o ẹ ò gbẹ̀yìn o bébì ẹ ò gbẹ̀yìn o bébì o ẹ ò gbẹ̀yìn o bébì arẹwà ọmọge ẹ ò gbẹ̀yìn o bébì ìgbẹ̀yìn lójú o ìgbẹ̀yìn lójú ọjọ́ alẹ́ ní kárọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. ọjọ́ alẹ́ ní kárọ̀ arẹwà ọmọge. ká má fòwúrọ̀.
Jókòó. Jókòó. Kí ló dé, kí la rí? Ṣé kò sí o, kí la rí? Mo ní kí n wá bẹ́ẹ̀ náà ni. Ṣé o rántí pé mo rẹ́rìn? Òjò ẹ̀sìn ẹ̀ tó ṣú. Ṣé ibi tó wá rọ̀ sínsẹ̀? Ìwọ wá wà ń bẹ̀bẹ̀. Ṣé ọmọ kékeré yẹn níyàwó ẹ? Níjọ́ kìíní àná tí mo pàdé ẹ̀ ní club, ọmọ kékeré tó máa ń kí mi nígbà yẹn tó máa ní ẹ̀gbọ́n ẹ̀ka sàn oníwọ̀ tẹ̀lé lẹ́jọ́ ń ṣèrànù lẹ́jọ́ ń fètè létè tẹ̀ ń ṣèrànù. Ó wá ń bè mí pé ṣé ọmọdé bẹ́ẹ̀ dé èmi gbé sílẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ gbogbo nǹkan tí mo ṣe àfitọ́ náà bá dáríjì mí tí wọn náà bá dáríjì mí mo ṣe ní kí wà bẹ́ẹ̀ kó rò táwọn ọmọ. Mo ti gbọ́ ẹ̀bẹ̀ àwọn èèyàn ti bẹ̀ mí mo dẹ̀ ti sọ fún wọn pé mo ti gbọ́ kí ló tún wá dé. Pàtí ẹ jẹ́ ẹ̀kọ́ láàrin oṣù mẹ́fà ojú torí Ọlọ́run. Ká máa ríra wa bí. Bẹ́ẹ̀ ni. O tiẹ̀ sọ̀rọ̀ ọdún kan. Ìyàwó mi torí yẹn ó ti ní oyún oṣù mẹ́ta. Baby, like this is perfection. No fighting, no fighting, no fighting. No fighting. Shakira. Olùyí dáa mo ṣe ń sìn. Kí ló dé? Ṣé máa ń lọ sàn? Èwo ló ń mú nínú orí burúkú tó kó sílẹ̀? Mo wo musical channel kí má máa dìde lọ máa bọ̀ ni mo ṣe kó wẹ̀. Ṣé ò dá wèrè? Ṣó ṣépè fún ẹni? Ṣó ṣépè fún ẹni? Ṣé nǹkan míì wà ń bẹ̀ ni? Ìwọ náà wo ọdún nǹkan tó kó sílẹ̀ kí ló dé? Mo ń wo musical channel ni mo wá kó wọn sílẹ̀ pé kí má máa dìde máa lọ máa bọ̀. Òun wo òṣì ló fẹ́ máa dìde ló kọ́ adúrú nǹkan báyìí síwájú tó wáyé pé bẹ́ẹ̀ ni mo ṣe mú ṣé mo máa rówó lé san. Wọ́n á bí báyìí ṣọ́bí ṣorí mẹ́ta ni àbí mi ni mo bá tiẹ̀ jẹ́. Ṣé èmi ni mo ní kó fẹ́ yọ bọ́rọ̀ yòbó ń sìn tó bá gbogbo nǹkan tó ní lọ́wọ́ ẹ̀ ṣé mo nú ẹ ni àbí èmi ni mo ní kó ta lé mọ́ ẹ lórí. Obìnrin jẹ́ kó rí ẹ pé jẹ́ kí orí ẹ jẹ́ kó pé kí ni aṣọ mi ń ṣe lọ́rùn ẹ̀ náà. Mo fọ àwọn aṣọ mi kò dẹ̀ tí mi dẹ̀ tí dry wọn. Ìyá Rashida or whatever tó bá ń jà mí bíbí kìsù jọ torí Ọlọ́run má kò ní burúkú tẹ bá mi àwọn tá a jẹ́ ẹsẹ̀ gbogbo rọ́bìṣì gan àṣòṣì bó ṣe ń ṣòṣì a máa ń wí tó ohun mú tẹ́lẹ̀ láàárọ̀ kùtùkùtù òun tàn ìwọ ló bá mi sanwó ilé ni ó gbé oúnjẹ síwájú ṣé báyìí pé bẹ́ẹ̀ ni mo ṣe ń jẹ́ tí mo lè mú bẹ́ẹ̀ tó kó gbogbo drink síwájú tó sọ fún mi pé torí pé o ò fẹ́ kó lójú òṣì kan ṣe é o wá gbé drink o kó gbogbo ẹ̀ síwájú káàdìjọ bá wọ bíbá yìí àbí táwọn kan dé láti Nàìjíríà ṣé wọn ò ní fèèkó bẹ́ẹ̀ ni mo ṣe ń jayé tí wọ́n á bèrè owó orí owó òṣì kan lọ́wọ́ mi tó ọmọ bí mo ṣe ń ṣiṣẹ́ mi jẹ́ kó rí ẹ pé pẹ̀lú iná òṣì tó ń yún sórí chair mi torí bẹ́ẹ̀ lọ́mọ yẹn ti ń ṣeré kó jẹ́ kó rí ẹ pé kí ló dé ṣóbi ṣorí mẹ́ta ni wá ṣe mí favour kan mo bẹ́ẹ̀ ni ṣóbi mo kúnlẹ̀ fún ẹ jọ torí Ọlọ́run wá máa lọ ó ti sú mi mo fojú sọ mo fi mú sọ mo fi gbogbo ara sọ ṣé o understand ni ṣé gbogbo ẹni ló fẹ́ kéde sọ̀rọ̀ fún ẹ ni ó ti ní mi lára Ìyá Rashida ó ti ní mi lára bí ní kí n sún òṣì ó ní mi lára kó ṣe ó jẹ́ kó ẹkùn yẹn máa pa ẹ́. Superhero, Obebi yìí dùn. Obebi wà látà, Obebi ṣẹ̀fíù. Obebi wà látà, Obebi ṣẹ̀fíù. Gbogbo wọn ló ń jẹ dodo Obebi. Obebi wà látà, Obebi. Ẹ ò gbẹ̀yìn Obebi o, ẹ ò gbẹ̀yìn Obebi. Ẹ ò gbẹ̀yìn Obebi o, ẹ ò gbẹ̀yìn Obebi. Arẹwà ọmọge, ẹ ò gbẹ̀yìn Obebi. Ìgbẹ̀yìn lójú o, ìgbẹ̀yìn lójú o. Ọjọ́ alẹ́ ní kárọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. Báwo ni? Ṣé ọkọ mi? Ló ṣe? Máa bọ̀ fún mi. Ọ̀gá o, kí ni nǹkan tó wá ṣẹlẹ̀? Kí tó ju ẹ̀kọ́ rẹ lọ́wọ́ tó kàn ń
actually ọ̀rẹ́ mi ń bá mi jà ní látàrí mi mọ nǹkan tí mo ṣe fún mo fọ àwọn aṣọ mi dẹ̀ tí dry ni mo ṣe lọ kó aṣọ ẹ̀ tí mo wọ̀ ó ti sọ̀rọ̀ ó ti bú mi slippers ẹ̀ tí mo wọ̀ ó ti gbà lẹ́sẹ̀ mi wò nínú òtútù ordinary floor ni mo kẹ́sẹ̀ sí yìí òtútù dẹ̀ mú. ṣe bọ́ọ̀rẹ́ ẹ ni. ṣé o ò lè gba yàrá kan fún mi ni bó ti ṣe single room. mi sọ pé mi lè gba room fún ẹ èyí pé mi lè gbalẹ̀ fún ẹ bẹ́ẹ̀ kó ṣe ń sìn. ṣé mi lè máa bọ̀ lọ́dọ̀ tiẹ̀ ní. o ò lè wá sọ́dọ̀ mi torí fún kíni ọmọ kí làwọn ẹ̀rọ máa sọ lórí ọ̀rọ̀ àníbà tiẹ̀ you know what people be saying advice dey máa fún ẹ wàá farada ni wàá máa foríjì. ọkùn wàhálà ìpele farada kí ni kò possible mọ́ báwo lè ṣe ń ṣe báyìí ṣé bí kíní lẹ pera yín ẹ ṣáàjú gbogbo wọn náà la mọ̀ náà ẹ wá ní kó máa pààchì ẹ bí báyìí kò sí nǹkan tó fẹ́ pààchì bí báyìí ẹ wá ṣe favour kan fún mi bóyá kẹ́ ẹ gbalé fún ọ ẹ tẹ̀ dúró náà ṣé bí ẹ níyàwó ńlẹ̀. wọ́n ní bọ́rọ̀ ẹ ṣe rí. kí ló ṣe yín ọ̀rọ̀ délẹ̀ tó ń sìn ẹ bẹ̀rẹ̀ sí ká lólo kò ní jẹ́ pé ẹjọ́ náà kò sí ẹni tí ò mọ bí ó ṣe jẹ́ ẹjọ́ ń wọlé ẹjọ́ ń ṣe gbogbo ẹ̀ náà ni gbogbo àná la mọ̀ ṣé ẹ wá ṣe favour kan fún mi ẹjọ́ torí Ọlọ́run ẹ bá ń sọ fún mo ti fi gbogbo ẹnu sọ mo ti fi gbogbo ẹ̀ sọ fún pé kó jọ kó wá máa lọ and ṣó sọ fún yín ilé tó lòun rí mortgage àlè ti ta lé mọ lórí kí ló há ẹ lẹ́nu ṣé kò sọ fún yín ni. irọ́ ni o mi ìfẹ́ kò sí nǹkan láàárọ̀ mi ìmọ̀ rí èèyàn kan ló kàn introduce ẹ̀ sí mi pé ó máa ń báyọ̀ rìn mortgage mi ò mọ̀ rí mi ò fẹ́. o tún parọ́ fún mi. mi ìparọ́ fún ẹ. so báwo lè ṣe jẹ́ nìyẹn. má ní orí òṣì kankan tí ìyẹn tó ta ilé mọ lórí tí ò ní nǹkan kan ní ìránṣẹ́ ìwé ìjọ ẹgbẹ́ mi kí ni ẹ̀ẹ́dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ yìí ń bò lájẹ̀ mọ́ náà yín ṣẹlẹ̀ ẹjọ́ tó dé Ọlọ́run ẹ bá wálé kò possible ìsín o or not ìsìn mi take care mọ́. gbọ́ kí ló ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ilé. kí ni owó ìtumọ̀ ilé tó kọ rẹ̀ sí iná wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ní kí lọ́rọ̀ wo ilé ṣe jẹ́ o tún parọ́ fún mi. ìparọ́ fún ẹ ó kàn ń parọ́ mọ́ mi ni torí pé ó ń bínú ló ṣe ń parọ́ yìí ó fẹ́ kí n kúrò bí ló ṣe ń bínú. ó sórí ọ̀rọ̀ mi àti ẹ̀ ṣe bíbá yìí. Yorùbá sọ bẹ́ẹ̀ o afàgò kẹ́yìn àparò. gbà tó bá di ọ̀la wá bá mi ní east and north kiri restaurant a máa yanjú ẹ̀ láti bẹ̀. passport mi. ok thank you. Virgin Nigerian Airlines tó máa bá lọ 10:15 ló máa ń take off láti bí báyìí Gatwick dẹ̀ ló máa ti ń take off north terminal. Okay. But 10:15 ní flight yẹn bọ̀ ọ́ láti dé airport ní at least 3 hours before departure. Okay. So bí o 6 àárọ̀ ó pẹ́ jù 7 láti check in ọwọ́ ẹrù wọn. Okay. Then ẹrù yẹn wọ́n wà entitled sí bag méjì tó weigh 32 nìkan máa weigh 32 kg. Wọ́n dẹ̀ wà ìyẹn lọ́ máa check in wọ́n tún wà wà entitled sí hand luggage ìyẹn tó máa gbé dání wọnú airline fúnra wọn ìyẹn wà between 8 to 10 kg ló wà entitled láti gbé. Then ọmọdé kò títí 5 pm títí ìrọ̀lẹ́ títí aago 5 ní ìrọ̀lẹ́ ticket náà lè ní. ẹ ṣé thank you very much. ticket mi ṣe passport mi kò sójú kọ gbà ó dọwọ́ ẹ̀. má jẹ́ kó sọnù owó taxi tó máa fi gbé cab lọ sí airport ló ti yẹ gbà ìyẹn kò fi gbé cab. ìgbẹ̀yìn ló dùn ó ìgbẹ̀yìn ló dùn ọjọ́ alẹ́ ní kárọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. ọjọ́ alẹ́ ní kárọ̀ arẹwà ọmọge. ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. ẹwà yé ìkún o ẹwà yí ọ̀yà ẹ ò ráyè Obebi lóde. òkè tálájà pa ó lẹ́gùn mo lè sọ òjálè onílé bọ́ sí ẹ lẹ́yìn ọ̀pá gbẹ́dání tẹ̀yìn lójó. mélòó ló mú. mẹ́ta ni. irọ́ o méjì ní 50 naira. mẹ́ta ni a máa ń ra màmá. méjì ní 50 naira ó ti wà. n tọrọ yìí fi máa ń sú mi ní mẹ́ta la máa ń ra 50 naira gbogbo ọ̀gàn wọn tó kù. gbọ́wọ́ jàre mi gbọ́ mi. ẹ máa jọ̀wọ́ lù mí jàre kó tó gbogbo èèyàn tí ń fẹ́ yà lọ́dọ̀ yín nìyí gbogbo kan yín ló máa wọ́n. wọ́n bí ọ̀kẹ́rẹ́ gẹ̀ wá má ì tí lọ
sí ẹ̀gbọ́n mo fẹ́ bí ẹ ṣé ó kó ẹ ògbẹ̀kọ́ ni àbí wọn kó ẹ rárá torí tó bá kó ẹ ṣé ò ní rí mi lé ni dájú mi ìṣẹ́gbẹ́ ìyá ìyá tó gbé e lé. ìyá ẹ má bú mi o torí ìyá tèmi kọ́ mi mo dẹ̀ gbẹ̀kọ́ ẹ má fẹnu sí ya mi rárá ẹ má wẹnu sí ya mi kí ló dé dì kí la gbé kí la tẹ̀mí tẹ́tẹ́tẹ́ ti sáré sọ̀rọ̀ sí ya mi tó bẹ́ẹ̀ yẹn kí ló dé ẹ má bú ya mi o. ẹni tí wò bá jọ lórí burúkú ọmọ irú ẹ wọ́n ní mi ò gbà ṣé tí a bá pọ́n wọn ò tajà ṣé wàhálà wà ń bẹ̀ ọwọ́ mú ọjà wọ́n ń da ọjà lé orí igbá mi ẹjọ́ ẹ̀kọ́ nígbà tí ìyẹn ò níṣẹ́ ńlé. òun náà ni ó hàn lára yín tó bá pẹ́ bímọ gidi ni ẹ máa ta wòsíwòsí àwọn ẹgbẹ́ yín ń ta lẹ́sì lẹ́kọ̀ọ́ ẹ lọ wò wọ́n káàkiri gidi ẹ ṣe ní máa sọ̀rọ̀ sọmọ lọ́mọ ẹ. wọ́n ń lò ní pẹ̀tẹ́rẹ́ lẹ́sẹ̀ òun náà nìyẹn ọmọ òṣì aṣẹ́wó àpọ̀ṣe. aṣọ ni àwọn oníkà ló fún yín láyọ̀ gbogbo àtìbátà ti mọ̀ yín láyọ̀ àìmọ̀tẹ́sọ mẹ́ta lọ. olórí burúkú àpọ̀ṣe olórí burúkú pàkúpọ̀ èmi ò bímọ gidi yé ọ̀rọ̀ ọmọ bí ọmọ òṣì. ẹ máa gbà mí o ẹ̀rọ lórí burúkú ọmọ ọjọ́ ẹ̀kọ́ nígbà ẹ̀kọ́ gba aládùúgbò sọkúsọ náà máa ń sọ ẹ̀yin ẹ̀kọ́ is my hobby amẹ̀bọ is my choice ẹ̀yin náà máa lẹ́rẹ̀ ẹni tí ò bímọ gidi èmi bímọ gidi ṣẹ́jọ́ yín ni tí ò bá sẹ́mi tẹ́ pé òtútù ló ń lé mi sáà lu òyìnbó ọmọ tẹ̀mí wà ń lu òyìnbó ó pè mí mi ò lọ ni wọ́n ní mi gbọ́dọ̀ máa farúgbó ara tútù burúkú bí yíyàn kọ́lu ẹ̀ máa gbà sára kẹ́jẹ̀ má máa lọ dì. Àǹtí mi Bílíkì. Mo gbọ́dọ̀ àǹtí mi Bílíkì. Abudulramonu eke Àdùfẹ́ àbúrò mi ó tún ti di big boy sí o. Báwo lẹ ṣe rìn? Báwo lẹ ṣe wá rí i? Ṣé tẹ̀sẹ̀ mi tó bu? Ìgbà tí aláǹdì ní airport àwọn cab máa bẹ̀ wọ́n náà ń ṣe meeting so mi rí taxi kankan tó máa gbé mi láti airport mo wọ mọ́tò ní bọ́ọ̀sì ni mo wọ̀ dé Òṣòdì eruku Òṣòdì ni mo ṣe ní màá wá mu taxi láti ibà ìdélé. Bọ̀ àǹtí mi ẹṣẹ́ yẹ o ẹṣẹ́ yẹ ọ̀sẹ̀ méjì ẹ máa wá mú mi lọ sí ìlú ńlá kémi gan lọ dá Ṣàlímọ̀ mo ti gbogbo òpù mi ti high gbogbo àwọn tèmi lẹ́kọ̀ọ́ state mo ti fọ́nu mo ti fọ́ǹbù mo á dẹni tó ń rún pàṣílé mo ti rún ilé gan ti sú èmi gan ó dùn mí gan ó dùn mí gan ẹ ti ẹ̀rù tarájọ bí fóònù yìí gan ta máa ń pè sí adẹ̀ pè ẹ fẹ́ everybody sí voice mail ṣáá ni all the time tá a ti pè yín ó dùn mí gan o. má bínú. mi bínú kí n máa ṣe mi lè ṣoògùn kádàrá bàǹtí mi tí ọkọ yín tó ní ẹlé jáde ńlé ẹgbà mọ́tò gba gbogbo ẹ̀ ṣóòótọ́ ni nǹkan tá à ń gbọ́. má dáhùn èèyàn lóhùn má dáhùn lóhùn ṣóṣojú wọn má dáhùn lóhùn irọ́ náà ń pa ṣọ́wọ́n à ń bẹ̀. anyway àǹtí mi ó ga gan o ẹ jẹ́ ká máa lọlé ká tẹ̀ lọlé náà tá a kọ́ délé náà. Fine fine baby, pretty Susie, beautiful lady, gbẹ̀yìn ló dùn ó. Ẹ wò gbẹ̀yìn o baby o, ẹ wò gbẹ̀yìn o baby, ẹ wò gbẹ̀yìn o baby o, ẹ wò gbẹ̀yìn o baby, arẹwà ọmọge, ẹ wò gbẹ̀yìn o baby, ìgbẹ̀yìn ló dùn ó, ìgbẹ̀yìn ló dùn ó. Ọjọ́ alẹ́ ní kárọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. Obebi bẹ̀bẹ̀ yọ àfibí kún jó lóore. Òkété gbàgbé ìjà òde gbà látẹ̀ ó káwọ́ mọ́rí. àǹtí mi ẹ máa bọ̀ náà. Ẹ wò gbẹ̀yìn o bébì, ẹ wò gbẹ̀yìn o bébì o, ẹ wò gbẹ̀yìn o bébì, arẹwà ọmọge, ẹ wò gbẹ̀yìn o bébì, ìgbẹ̀yìn ló dùn ó, ìgbẹ̀yìn ló dùn ó. Ọjọ́ alẹ́ ní kárọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. Fine fine baby, pretty Susie, beautiful lady, gbẹ̀yìn ló dùn ó. ṣé o gbọ̀ngbà tí mo sálámọ̀ ni. mo ṣe ti ní kó káàbọ̀. so tí wọ́n bá sálámọ̀ so káàbọ̀ ni wọ́n fi ń dá wọn lóhùn. yàrá ṣídá kílódé yàrá ṣídá níbo ló ń lọ lo tó gbogbo nǹkan mọ́wọ́ lo tó mẹ́sẹ̀ gbé oníṣàgbé níbo ló ń lọ. òrùka márùn lọ́wọ́ ẹ̀ yàrá ṣídá níjọ́ wo sí kí níbo ló dànù tó fi kí ló tọ́ tó bá jẹ́ pé mi àti chief imam mosque wà lákàn bọ̀ ló kàn bẹ́ẹ̀ báyìí
ṣọ́ọ̀ wáyé kó fẹ́ǹtì ni. ṣé bíbá ìjọ mọ́ṣáláṣí ni tó ti fẹ́ akíjí mọ̀ àbí kí ló fẹ́ wá ṣe ń bí. ó dàbí kí n gba ojú ẹ̀ ní ọlọ́run. tí o bá dán o máa pe ọlọ́pàá fún ẹ. o ti bá bẹ́ẹ̀ ṣe ń pa ọlọ́pàá. àwọn ọ̀rẹ́ mi tó wà nílùú yìí wọ́n ti jẹ́ kí n mọ̀ pé àwọn òfin kan wà tó yẹ kó obìnrin lé favour tó bá dán o máa pe ọlọ́pàá fún ẹ. olówó fowó ra kúre o bá a ṣe land drive mo ti pè láti airport pé. àwọn gbọ́dọ̀ máa retí. Rafiu pẹ̀lẹ́ káàbọ̀. yàrá ṣíra sìgá ẹnu tó fi ń kírun tó fi ń ka alukuran tó fi ń pe anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ló fi ń mu sìgá ẹni tó fi ń pe anabi ló fi ń mu spẹ́ńsìn. tó ní ọlọ́run tí mo mú wa láti kú. ó lè sọ fún mi tó. mo wí. ó sọ fún mi tó. ṣílẹ̀kùn fẹ́ wọlé. wẹ́yẹn. ṣe bẹ́ẹ̀ rú eléyìí wọ́n máa wá gbé ṣílẹ̀kùn fún mi kó jẹ́ kí n wọlé. àwọn ẹrù ẹni mo bẹ kó síbẹ̀ yẹn. yá ṣí kò wò. ẹrù àbíbí. Rafiu. my dear ṣe wọ́n pé mo lọ́ọ̀fẹ́ tí mi bá lọ́ọ̀fẹ́ ni mi ní jẹ́ kó mú nǹkan kan jáde bọ̀ fúnra mi mo tún bẹ́ẹ̀ di ẹrù ẹ síbẹ̀ yẹn ṣe búùkù ẹ gbogbo ẹ ló wà ń bẹ̀ mi mú nǹkan kan àwọn bàtẹ́ tuntun kan tó rà láti Amẹ́ríkà mo bẹ́ẹ̀ di gbogbo ẹ̀ síbẹ̀. ìyá àṣìdá ó lé mi kúrò nílé tí mo fi owó ara mi rà gbogbo iṣẹ́ tí mo fi ọjọ́ àárọ̀ ọjọ́ ọ̀sán ọjọ́ alẹ́ mi ṣe ó lé mi kó mi wá kó ẹrù mi sínú alọ́gbàákì. ọjọ́ alẹ́ nìkan rọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. Obebi bẹ̀bẹ̀ yọ fi bí kún jó lóore òkété gbàgbé ìjà òde gbà látẹ̀ ó káwọ́ mọ́rí àwífún ìfẹ́ àfọ̀gbà eré ẹ ò gbẹ̀yìn Obebi o ẹ ò gbẹ̀yìn Obebi ẹ ò gbẹ̀yìn Obebi o ẹ ò gbẹ̀yìn Obebi. àǹtí mi ìtàlẹ̀ jókòó sí ni ẹ ní wọlé ni ẹ wá jókòó sí tẹ̀ ń sunkún anyway ṣá èmi padà sí támákì o ṣe mọ̀ pé ẹnu iṣẹ́ mo ti rí kí n tó mú yín wálé a máa ríra létà ní àgbà o ṣe gbọ́ a máa ríra létà o. ọjọ́ alẹ́ nìkan rọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́ ìgbẹ̀yìn lójú o ìgbẹ̀yìn lójú ọjọ́ alẹ́ nìkan rọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. ọjọ́ alẹ́ nìkan rò arẹwà ọmọge. ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. ẹwà yé ìkún o ẹwà yí ọ̀yà ẹ ò ráyè Obebi lóde. òkè tálájà pa ó lẹ́gùn mo lè sọ òjálè onílé bọ́ sí ẹ lẹ́yìn ọ̀pá gbẹ́dání tẹ̀yìn lójú o ẹwà ọjọ́ alẹ́ Obebi o ẹwà yé Obebi lóde. fine fine baby pretty Susie beautiful lady gbẹ̀yìn ló dùn ó ẹ ò gbẹ̀yìn Obebi o ẹ ò gbẹ̀yìn Obebi. ẹ kúlé mà. ẹ kúlé mà. ẹ lẹ wọlé gbé mọ́tò sí mọ́tò ẹ̀ ń kọ́. mi gbé mọ́tò wa. o gbé mọ́tò wa kí ló dé kò sépo ni bíríkì bíríkì o màá o máa ń dáhùn bíríkì olórí ibú igbó ọmọ mùsùlùmí òdodo tó pa súná lé lórí gbogbo ṣe gbé mi sórí bíi ti wèrè sórí ẹ báyìí ẹ jẹ́ dídí ká jókòó ẹ dìde ẹ jókòó sẹ́ẹ̀ bíríkì bíríkì níwọ ìwọ lọ̀lú òyìnbó o wá gbàgbé ló gbàgbé mi ìyá ẹ̀ gan ọkùnrin àlọ́mọ Elédùmarè ọlọ́mọ jábí mo ò sí ráyè olórí ibú àbúrò èrèwèrè wọn ní ló bá joyè àǹtíṣẹ́ ẹ̀fẹ́ wọn ní gbogbo ẹ̀bùn tó lọ́n fún ẹ bá lọ́ bẹ̀rẹ̀ sí ní pín kiri báyìí wọn lọ bẹ̀rẹ̀ sí ní ta ìwọ ọlọ́run ọlọ́run ọmọ àkú ẹ̀bínú bílíkì màá ọkọ tí ẹ kọ dáhùn bílíkì jẹ̀bọ́ bèbí nìyẹn ṣé òbẹ̀bí wọn kò dẹ̀ ní dáa fún ẹ fún gbólóhùn kan tó sọ yìí níwọ̀ tó dá pé nígbà tó lọ́ọ̀lù òyìnbó wọ́n mọ wàhálà tí mo ṣe wọ́n bá ṣe yáwó lọ́tún yáwó lọ́sì pé kò lè dé ìlú òyìnbó kò lè ṣe fún mi jẹ kí kébì náà lè jẹun ọmọ ó dẹ̀ ń lé lẹ́ka lọ́jọ́ náà lọ́hùn tó sọ pé ó fún àbúrò ẹ̀ lọ́wọ́ bó máa dọ̀sẹ̀ kejì ó ń bọ̀ wálé wá mú àbúrò ẹ̀
wàá yọ wàhálà lọ́rùn mi èmi náà lè jókòó máa fẹ̀yìntì máa jẹun ọmọ gbogbo tó ṣe fún mi ọmọ àṣerú ẹ̀ fún ẹ àdàdo pé máa ṣerú ẹ̀ fún ìyá mi lókùn lọ́wọ́ ní ṣerú ẹ̀ fún ẹ bíríkìrì wọ ọwọ́ adé lóyìnbó tó wá bẹ̀rẹ̀ sí níta gbọ́ ọwọ́ àjòyè adímọ̀ṣà ló bẹ̀rẹ̀ síta bó ṣe ń gbọ́kọ̀ rẹ̀ ló ń gbọ́kọ̀ àbúrò wọn náà ti àtiṣẹ́ ẹ̀fẹ́ wọn náà àtiṣẹ́ ẹ̀fẹ́ wọn náà fẹ́ yín kéé níwọ̀ tó ẹ pé ń gbọ̀ mọ́ kú olú yìí wàá borí báyìí ni ta ló gbẹ̀sìn orí ngbò tiẹ̀ ti gbé kọ́lọ̀ mẹ́jọ sórí mo ti mọ̀ pé ó ti ya wèrè sọ́hun ó ti ya wèrè mi ìrẹ́yàn tètè sọ fún mi ní owó àtúwádé náà bẹ́ẹ̀ ṣe lọ́lẹ́ ṣe dé àbí wọn náà kádà lẹ́ bá dé gbogbo ẹ̀yìn rẹ̀ ti nọ́ọ̀kì bí mo ṣe ń wẹ̀ yìí àgọ́ ìfọlásán ni ẹ́ ọwọ́ rẹ̀ pọ̀pọ̀ ẹlẹ́dàá tẹ̀yìn fi kalẹ̀ sílé tẹ̀lé pé bóyá ẹ̀yìn ti yàn jẹ tẹ̀yìn ti fọkàn sí pé wọn ò lè dóhùn láti wá wo tútẹ̀ ń pa ẹlẹ́dàá wọn gan ò lè súre fún yín ìwọ ọmọ bóyá ẹlẹ́dàá mi ló ba tiẹ̀ jẹ́ lọ́hùn jẹ́wọ́ mọ̀ nígbà tó yẹ kó ṣe sùn fún mi jẹ́ kí n jẹ wo ilé tán fi búlọ́ọ̀kì ni mò ń gbé tẹ́lẹ̀ wo èmi láyé mi ilé pákó nígbà tí àyí dé mo bẹ̀rẹ̀ sí ń gbé pákó ọ̀hún gan dáwọ́ jọ fún mi kan ni ìwọ àwa wí tán o tún wá bọ́ kádà dé níwà adógún ni ọmọ òsì ládùúgbò o tún wá dé ní ojú òtì ẹ àwọn olórí burúkú tó ń gbọ́ mọ́lẹ̀ lọ́hùn ṣé wọn nílé bí tó lè fi bù ẹ́ láṣìírí ni ṣèbára yín tó bá dé náà hòtẹ́ẹ̀lì lè máa gbàlẹ́ máa ń sanwó hòtẹ́ẹ̀lì oṣù 6 tàbá náà ìyá yín kan àjẹ́ ẹgbẹ́ yín kan àjẹ́ ni òun ló ṣe yín àwọn náà jẹ́ oríṣẹ́ nílùú òyìnbó wọn ò ní mọ̀ pọ́rí burúkú èpè ló ń jà yín èpè ti jà ẹ́ ẹ jẹ́ o ṣé kò pé fẹ́ sun bí ṣé kò pé fẹ́ sun bí o torí aráàlú òyìnbó gbọdọ̀ dúró sùúrù pàǹtírí táwa ń sùn yìí àbí wà má lè jì ẹ. màmá lè jì ẹ. nílẹ̀ yìí. màmá lè jì ẹ. àwọn olórí ibú ọlọ́ọ̀sì wọ́n kọ́ ní burúkú dé láti ìlú òyìnbó ó yẹ ẹ padà. mami ẹ jọ kó síbi tí màá lọ mami ẹ jọ kó síbi tí màá lọ. ó bá gbàgbọ́ sí ẹ. ìlú wa o ó sì máa tó Tuesday kí n tó lọ o. ẹ ti ló wọn. ọlọ́gbà mi ṣe kó bá ní ọlọ́run ṣe o mo dúpẹ́ ọlọ́run lẹ́wọ̀n ayé adá fún ẹ. kí ni tó yẹ kí ló dé kí ló wá ṣe mí mo sọ kó sọ nǹkan tó wá ṣe mí fún mi kí ló dé. ó rí mi ní. mo dábàá tí mo rí yín kan. mo ti wá ẹ lóòótọ́ èèyàn dẹ̀ ní ẹ fílẹ̀ ó wà ní ilé family bí mo dẹ̀ torí ẹ̀ ń wá ẹ bọ̀. bọ̀dá kí n tó gbọ́ anything lẹ́nu yín ṣe rí èṣù tó kalẹ̀ yìí ẹni kókó ń bí. èṣù sá. òun gbà tẹ́ ẹ̀ mọ̀ ẹ jẹ́ sọ́run dára mi kí ní òòṣà tá à ń sìn nínú fámìlì wa yìí ó bẹ́tà jùlọ ó kàn daṣọ borí bí ìgbà tó jẹ́ ẹlẹ́sìn ni ẹ jẹ́ kọ́kọ́ mi láti bí bó ṣe wà ó disgrace mi. ó disgrace ọmọ ẹ ó disgrace anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó tó disgrace Ọlọ́run kí ló lè tó yẹ. kẹlẹ́ yìí kó máa fi eyín mẹ́ka fa sìgá kí wọ́n sọ pé ẹni tó fi ń pè ànábì ìkọ́nísẹ́ni ànábì ló mú sí ni ìyẹn ló kéré jù odidi ilé tí mò ń gbé nílùú òyìnbó tí mo fowó ara mi rà ìyàwó mi tà mọ́ mi lórí ó ta mọ́tò mọ́ mi lórí ó wá di ẹrù mi sínú poly bag ó ní kí n máa gbé lọ ó lé mi kó gbogbo àdúgbò yẹn ni pàríkì tí ò bá jẹ́ pọ́lọ́ ń dó tàwa lónìí kí dàbà tó dà ẹni kó máa lọ tàbí kẹ́rọ adáwọn ọ̀bẹ ìjọ tí mo wá ròyìn. kò ṣe é dá nígbà kò ṣe é dá ohun tó ṣe ò dáa. nígbà tí wọ́n ti mọ̀ pé kò ṣe dáa yẹn torí bẹ́ẹ̀ ṣe wà ń sìn bí mo ṣe ń wọ̀nyí bó ti wù kó rí tẹ́ẹ̀dà l'accident tí wọ́n dẹ̀ tì í sí kànga tẹ́ ẹ̀ kú lójijì ẹ sì gbọ́dọ̀ lò tó ọdún 4 àbí 5 kẹ́ẹ̀ tó kù. ó sì jù bẹ́ẹ̀ àlẹ́ ìjà wá sí àlàyé ìyá lítà kù. bọ̀dá tó bá jẹ́ pé 20 ọdún lẹ́nu láyé gbogbo 20 ọdún yẹn lè máa fi jìyà lọ́wọ́ mi àfi kẹ́ ẹ bá rí kóbìnrin máa lọ torí màá máa ṣojú yíra mọ́tò fáwọn èèyàn màá dẹ́ẹ̀dẹ́ kẹ́ ẹ máa fi sẹ́ni kiri. àwùsùbìláì. mẹ́ẹ̀ẹ́mì ìdí owó láti san owó skul ọmọ yín màá ní kó máa ra bí àfáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ládùúgbò ọmọ yẹn á sick á nídìí ẹ̀jẹ̀ lọ hospital màá ra recharge card bí oní 200,000 màá máa fi sàrà kiri àdúgbò. àwùsùbìláì. ẹni kóbìnrin máa lọ. àwùsùbìláì. báyìí wọ́n máa lọ inú rẹ̀ sì le abẹ́ ó ṣe bí àpò mẹ́rin àbá àpò mẹ́wàá kí n bẹ̀rẹ̀ wá kó máa wá wọn máa fi ta kí inú rẹ̀ tún máa fi rọ jọ torí Ọlọ́run. inú ẹ̀ sì le inú mi ò lé bọ̀dà ọ̀rọ̀ owó ló ta yín jí. nígbà tí gbogbo tí mo sọ ní oko ṣe fẹ́nu mi ń le rẹpẹtẹ owó náà ló ń ṣe wọ́n. ẹ wo mọ́lẹ̀ lórí burúkú akẹ́sùgbòrò ó daṣọ bora ṣe ń bá tó daṣọ bora á rò pé ní ọ̀nà ni
ẹ̀rọ ọ̀tá ọlọ́run èyí èyí ànábì fún mi sìgá èyí ànábì màá tàkà sẹ́nu bá gbé lọ́wọ́ àpáàdì. bẹ́ẹ̀ lọ. wọ́n máa daṣọ borí láì ní ìmánì. Hello. Ìyá báwo ni? Àlàáfíà ni mo wà wo wàhálà mi tún ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Mo discover pé mo lóyún. What? Mo ti lọ sí hospital bíi mẹ́ta. Ìkẹta gan the last hospital tí mo lọ gan not to discover pé mo ti ṣe womb operation. Ṣé ọ̀nà dẹ̀ràn tí pé mo ti ṣe womb operation rí? Wọ́n ní kí n má ṣẹ́yún yẹn for my own safety. Sorry, èmi lérò pé látìgbà tó ti dé Nàìjíríà ó gba àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ mẹ́yẹn. Kí ló bá gba àwọn ìpínlẹ̀ sọ pé mo ní kọ́ mú mi lọ ṣẹ́yún. láwọn big lady bẹ́ẹ̀ yẹn tó o bá tiẹ̀ rọ́dọ̀ gbogbo wọn lọ ọ̀dọ̀ Rónkẹ́ Amusan lábẹ́kúta kó gba abẹ lọ kó sọ pé Rónkẹ́ o pẹ́pẹ́sẹ́ o ẹni tó rùbọ̀ láti London rèé o ẹbí tó já sí rèé o ìwọ ló mọ ibi tó ti rí o ògòdò tó máa fi ní ṣẹ̀sín o ìmọ̀ ẹni ló ń góńgó ọmọ ẹni ló ń dúró sí o ábẹ́ ìyanjú ẹ̀ èmi lọ wá ń pè. Gbogbo mi ò lè lọ bá wọn kí wọn lọ sọ wọn pé mo lóyún yẹn bóyá mo lọ máa bá wọn sọ orú nǹkan báyẹn jọ náà wọn ní kí foyún sílẹ̀. aláṣẹ ló máa ti ṣe ààrẹ ó ti yẹ mi ìdẹ̀fẹ́ kó o pe fóònù mi fóònù irú nǹkan báyìí mọ́ yẹ no torí pé mo ti fún ẹ ní ààyè pé kó máa pè mí anytime tó bá ní problem yẹn ò ní kó wá máa pè mí sórí nǹkan báyìí yanjú ààrẹ pẹ̀lú àwọn èkó ló wà lọ́nà lèmi wà yanjú ààrẹ tó ti yẹ ó dàbọ̀ bye. Aunty. Hello, aunty. Aláàtìṣe ló máa ti ṣe rẹ̀ fẹ́sí mi gbọ́dọ̀ bó bọ́rọ̀ pálapàla yìí máa kọ́ sim káàdì dànù máa yọ sim káàdì inú fóònù máa kọ́ dànù ní gbọ́dọ̀ kọ́ ní. Arẹwà ọmọge ẹgbẹ̀yìn ò bébì ìgbẹ̀yìn lójú ìgbẹ̀yìn lójú ọjọ́ alẹ́ ní kárọ̀ màmá fòwúrọ̀ balẹ̀ jẹ́. Beautiful baby ẹ̀ṣin ọ̀gá mọ́ níwọ̀n 119 baby ọlọ́pọ̀ ẹwà owó lọ́wọ́ ẹ̀yìn nílẹ̀ wọ́n pè é ní sisi inú rẹ̀ ń dùn wọ́n pè é ní sisi o inú rẹ̀ ń dùn bí bàtà bá dà lógbó adolódì ẹsẹ̀ 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 bí bàtà bá dà lógbó adolódì ẹsẹ̀. ẹ ò gbẹ̀yìn o bébì o ẹ ò gbẹ̀yìn o bébì ẹ ò gbẹ̀yìn o bébì o ẹ ò gbẹ̀yìn o bébì arẹwà ọmọge ẹ ò gbẹ̀yìn o bébì ìgbẹ̀yìn lójú o ìgbẹ̀yìn lójú ọjọ́ alẹ́ ní kárọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́ ọjọ́ alẹ́ ní kárọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. Sípòrèrò òbẹ́bí yìí dùn. Òbẹ́bí láti lóge. Sípòrèrò òbẹ́bí yìí dùn. Òbẹ́bí láti lóge. Fún mi náà ojú gbà mí tì lánàá nígbà tí mo rí bèbí yẹn ojú gbà mí tì tí o bá mọ̀ pé òótọ́ wa bá ọmọ ṣe kí ló pe ẹ lákàrà fún ẹ tó mọ̀ pé ò ní fẹ́ kí ló ń tọ̀ fún kí ló tọmọ yẹn fún. Calm down instead kò béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ kí ṣàlàyé fún ẹ kò ń pariwo ṣé tó bá mọ ìgbésí ayé tó gbé ní England ò ní ever sọ pé kí n fẹ́ rú èèyàn bẹ́yẹn láéláé number one
ọkọ ẹ̀ Rafiu ó lè jáde nílé simply because of man friend. ó gbé man friend yìí títí ìyẹn jájú sílẹ̀. the other man tó ń gbé ìyẹn ta lé mọ́ lórí. ó tún gbé kan again níyẹn chairman. lẹ́yìn ìgbà yẹn ó lè bìlí pé ọmọbìnrin kò mọ ibi táwọn ọmọ ẹ̀ wà. ó ń gbọ́ mi ó ń sùn káàkiri ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ni. ìgbà tí mo rí pé ọ̀rọ̀ ti wá dọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ìtìjú ìyẹn ló mú mi lọ sí travel agency tí mo lọ ra ticket fún. ó ṣe débi pé ó mọ ọ̀rẹ́ mi jjc ọmọkó ó wá sí London a lọ kí mo mú dání àjọ lọ kí woman tó padà lọ bá kí ló ń wá kiri ẹ̀yìn ìgbà yẹn tó dẹ́kọ̀ ló bá gbé fóònù ló pè mí lọ́jọ́ kan pẹ́pẹ́sẹ́ o òun lóyún kan oyún ẹlẹ́yà kan kójú má rí bí ó gbára lógún ẹ̀ mo tẹ̀lé ọ̀fọ̀ that very day ni mo yọ sim card nínú fóònù mo kọ́ dànù wo gbogbo sinẹ́rẹ̀ tó ń ṣe láìfi tẹ̀ yẹn n tó ń wáyé tẹ̀ wá ṣe nìyẹn nǹkan tó gbé mi wá sílé ó yàtọ̀ sí gbogbo sinẹ́rẹ̀ òṣì yẹn àtọ́ èmi wá sílé tó ti yẹ because I'm in a very good sweet balanced relationship now and I'm getting married. For your information you are my best man. Relations ọ̀rẹ́ mi. Cheers man. A ní sori burúkú. Pẹ̀lú ògo Ọlọ́run mi wá dùn. Àmì o. A ní gbégun lé. Abiru oyún ẹ̀sìn wò lélẹ̀ báyọ̀ lọ́hùn bí kí ni mo kóra mi sí báyìí gan-an kí ọ̀nà oyún kó lọ sọ síta mẹ́ta pọ́n kó má ṣe oyún yẹn wọ́n lò tí kẹ́mìsì ní ìlú yìí o ògógóró yìí dáa. ẹ ò gbẹ̀yìn o bébì o ẹ ò gbẹ̀yìn o bébì ẹ ò gbẹ̀yìn o bébì o ẹ ò gbẹ̀yìn o bébì arẹwà ọmọge ẹ ò gbẹ̀yìn o bébì ìgbẹ̀yìn lójú o ìgbẹ̀yìn lójú ọjọ́ alẹ́ ní kárọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. ọjọ́ alẹ́ ní kárò arẹwà ọmọge. ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. ẹwà yé ìkún o ẹwà yí ọ̀yà ẹ ò ráyè o bébì lóde. òkè tálájà pa ó lè gùn mo lè sọ òjálè onílé bọ́ tiẹ̀ lẹ́yìn ọ̀pá gbẹ́dání tẹ̀yìn lójú o ẹwà ọjọ́ alẹ́ o bébì o ẹwà yé o bébì lóde. Fine fine baby pretty Susie beautiful lady gbẹ̀yìn ló dùn ó ẹ ò gbẹ̀yìn o bébì o ẹ ò gbẹ̀yìn o bébì ẹ ò gbẹ̀yìn o bébì o ẹ ò gbẹ̀yìn o bébì arẹwà ọmọge ẹ ò gbẹ̀yìn o bébì ìgbẹ̀yìn ló dùn ó ìgbẹ̀yìn ló dùn ó ọjọ́ alẹ́ ní kárọ̀. Yé inú mi. Inú mi o. Inú mi o. Ẹnu wà tó sí. Inú mi o. 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 Yé inú mi o. Inú mi o. Yé inú mi o. Inú mi o. Ìgbẹ̀yìn ló dùn ó ìgbẹ̀yìn ló dùn ó ọjọ́ alẹ́ ní kárọ̀ ká má fòwúrọ̀ balẹ̀ jẹ́. Latin Obebi Obebi Latin oge ojú queen Obebi Latin oge awẹ́lẹ́wà yóyò Obebi Latin oge ọmọ ló dára tó yìí Obebi Latin oge dodo bébí yìí dùn
oh baby, pẹ̀lẹ́ fún ẹ. Wẹ́n máa ti ń gbẹ̀tọ́ máa yan owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀. Kóbìnrin tàtọrin kọkùnrin tàtọrin. Kọkùnrin tàtọrin kóbìnrin tàtọrin. Kóbìnrin tàtọrin kọkùnrin